ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wá kan rámúnà bá ní Ádámù. Balagége máa kú iṣẹ́ tẹ̀sán mi mọ́jọ́ lára. Ádámù sọ mí mọ́ di ilẹ̀ pátákárá. Balagége máa kú iṣẹ́ tẹ̀sán mi mọ́jọ́ lára lọ́fùkọ́. Iṣẹ́ mi ṣe ìhùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámù ti wà nílọrin pẹ̀lú Èkó. Áfíríkà lápapọ̀ ayé pátá. Owó ẹgbẹ́ pàkọ́dá èèyàn kan wáyé. Ádámù Abdallah bàbá wúlò púpọ̀ fàráyé. Ọlọ́run bá ní kẹ́ bàbá òní mímọ́. Balagége máa kú iṣẹ́ tẹ̀sán mi mọ́jọ́ lára lọ́fùkọ́. Ẹ̀kọ́ rámúnà bà ní Ádámù. Balagége máa kú iṣẹ́ tẹ̀sán mi mọ́jọ́ lára lọ́fùkọ́. شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín lókèlókè ẹ kú sí kéwù ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́ àlà wà á ti máa gbọ́ ó ní Ádámù ṣàlàyé. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا
ló kọ́ wa ní kéwú. Ẹ̀yin èèyàn wa karramna bani Ádámọ̀. Ádámọ̀ sọ mímọ́ di ilẹ̀ pátákárá. Ẹ̀kú iṣẹ́ bàbá. Ìṣẹ̀mí ṣe ìhùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn má lẹ́sẹ̀ sí pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fàárí ayé náà jẹ́. Ádámọ̀ ti wà nílọrin pẹ̀lú ẹ̀kọ́. Áfíríkà lápapọ̀ ayé pátá. Owó ẹgbẹ́ pàkọ́dà èèyàn kan wáyé. Ádámọ̀ Abdallah bàbá wúlò púpọ̀ fàráyé. Ọlọ́run bá ní kẹta gbà ó ní mímọ́. Karramna bani Ádámọ̀. شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا هتفوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي ó yá ẹ gbéra ẹ̀yin ògo ẹ máa wá lọ sínú ayé torí bí gíga láyé yín lókèlókè ẹ kú sí kéwú ẹ jí ẹ máa sùn ẹ gbéra tán kò sóko fọlẹ̀ ẹ tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́. Àlà wà á ti máa gbọ́ ó yẹ Ádámọ̀ ṣàlàyé. العلم خير جليل من مواهبه من حازه فليلازم شكر رحمنا لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون والصلاة والسلام على نبينا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى من والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك لدولون أتندوك لدولون أسيداو كوي ولدك لكوي الحمد لله رب العالمين أباتي أو شأن فوا
tó ṣe àwa náà lọ́mọlẹ́yìn anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Àwa tọrọ ìkẹ́gẹ́ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn anabi Ọlọ́run tí wọ́n gbáwájú anabi tó fi dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ́ rẹ̀ fún wọn. Ọlọ́run dákun àwa náà wá kẹ́ wa láyé kó sì kẹ́ wa lọ́run. Àwa tọrọ ìkẹ́gẹ́ rẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam, ẹni Ọlọ́run bá ṣàlẹ́ṣà tó sì gbé dìde kó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé. Ìkẹ́gẹ́ yìí kó máa bá àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àti àwọn sahaba al-kirami, àwọn aráalé ẹ̀. Bákan náà ìkẹ́gẹ́ yìí kó sì máa bá gbogbo àwọn èèyàn tí wọ́n wá tẹ̀lé lánàá anabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi ti lọ tó fi wá dọ́dọ̀ tiwa náà àtàwọn tí ó tún dé lẹ́yìn tiwa. Àwa kẹ́yìn ọmọ ìyá wa tájọ wà lórí ètò yìí pé ìkẹ́gẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run tí ń jẹ́ assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Láì ní fọ́ ọ̀rọ̀ gùn nítorí pé àsìkò ti lọ látara àwọn ìdílé míì náà tó bùkátà lára àwọn nǹkan tí ó yẹ ká wá ọ̀nà láti fún ní dàgbàsókè. A sì mọ̀ pé Ọlọ́run ọba aláàánú yóò ṣíjú àánú wò wá lórí ẹ̀, yóò bá wa ṣe àtún ní dàgbàsókè jù báyìí lọ bí akil hayy al-qayyum. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So a nílè máa ṣe àwọn àdúpẹ́ kan a máa ṣe lẹ́yìn ètò torí pé ara náà ó fẹ́ rẹ ara náà. Òun náà ni ò jẹ́ ká láǹfààní ká wá sórí ètò láàárọ̀ ọjọ́ Wednesday. So tálẹ́ yìí gan ká gbìyànjú ká rọ́jú ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. So kọ́lọ́run dákun kó kún wa lọ́wọ́ lórí ẹ̀ kó sì má ṣe wá lọ́lẹ̀, kó fún wa lókun torí pé lásìkò tá a wà ní holiday yìí táwọn ọmọ school wà ní ìsinmi, ó pẹ̀lú àwọn àsìkò kan tí a máa ń sábà ṣiṣẹ́ púpọ̀ láti kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ látara pé àsìkò tí wọ́n bá wà ní sùkúù yẹn ilé ìwé ti gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò, wọn fi àyè lẹ̀ fáwọn ọmọ mùsùlùmí láti kẹ́kọ̀ọ́ mọ́. So tó bá tún wá dásìkò sinmi náà làwọn kan ó tún kọ́ ọmọ wọn lọ lẹ́sìn. Wọn ní òye pé àsìkò yìí ké ló yẹ kí wọ́n fi ké. Àsìkò yẹn la máa ń sábà láǹfààní ká kẹ́kọ̀ọ́ púpọ̀ jù. Ìyẹn náà pẹ̀lú tí ó máa jẹ́ kí ó fún yàn ní àwọn ìlera díẹ̀. So kọ́lọ́n kó fún wa lókun àti agbára tá a máa fi ṣe bí akil hayy al-qayyum. Àwa tọrọ kẹ́gẹ́ fún Maulana Sheikh Adam Abdullahi Ilori, ẹni tí gbogbo ayé mọ̀ tí Ọlọ́run bá ta sí mímọ̀ wọn kárí gbogbo àgbáńlá ayé tí ò síbi kan tí ò dé. Bó tiẹ̀ jásí pé àwọn àgbàlagbà ó máa sọ yìí pé adìyẹ yìí máa ń níyì nílé àfìgbà tó bá dé ọjà. Yorùbá ló sì lòwe hùn. So àwọn ni wọ́n ní bí wà yẹn bá wà lára wa kò yẹ kó jẹ́ pàbàrà nínú ìgbésí ayé kí bọ́lọ̀ ti dá wa nù. So atọrọ àdúrà fún Maulana Sheikhuna Kamaluddin al-Hadabi wa Sheikhuna Yusuf al-Abaji wa Sheikhuna Mustapha Zaglul Sanusi àtàwọn shuyukh wa bí bàbá wa Muhsin Edo Abdulatif Amoni, bàbá wa Jirjis Akodo, bàbá wa Gúnrégé, bàbá wa Lánrewájú, bàbá wa àwọn bàbá wa Kọ́láwọlé àtàwọn bàbá wa Kọ́lọ́mbà wa ṣàlékún dáadáa fún wọn lọ́dọ̀ la ilaha illallah. Láì ní fa ọ̀rọ̀ gùn ẹ́ rí i pé nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe kọjá a sọ fúnra wa ń bẹ̀ wípé àwọn àgbélẹ̀rọ àwọn Yahudi àti Nasara nínú Sahihul Bukhari àti Muslim. Ẹ rí i pé nínú tá a sọ léyìí tó kọjá lọ ni pé wọ́n lá Nabi Ibrahim alayhi salam parọ́. Irọ́ mẹ́ta tó wá pa yẹn ni ó wà máa pálẹ́kún lọ́jọ́ àlìkìyàmà ni ò ní jẹ́ kóun náà ráàyè tẹlòmíì tí ó fi darí wọn sọ́dọ̀ ànábì Musa. A rí i pé àwọn eléyìí ukudhubatun irọ́ ni, wa mawdu'atun àgbélẹ̀rọ ni, wa abatilun àwọn àrònú burúkú ni. Níbo ló ti wá ó wá lọ́dọ̀ àwọn Yahudi àti Nasara. Masha Allahu ta'ala. Wọ́n lá Nabi Ibrahim parọ́. Wọ́n sì gbàgbé pé tá a bá padà sínú al-Qur'ani Ọlọ́run abájọ yé wa ń bẹ pé a'udhu billahi minash shaitanir rajim fawailun yawma idhil lil mukaththibin. Òfò ń bẹ fáwọn òpùrọ́, ìyà ń bẹ yawma idhin lọ́jọ́ al-qiyamah lil mukaththibin fáwọn òpùrọ́. Ànábì Ibrahim ò lè sínú òpùrọ́. Nínú ọ̀rọ̀ mi ní fala'anatullahi alal kadhibina, ègbé Ọlọ́run ìbínú Ọlọ́run yóò máa bó purọ́. Ṣé ànábì Ibrahim wa ànábì wo lẹ fi pè ná?
ẹni Ọlọ́run bá parí ẹ̀ gan ni anabi Ibrahim èyí ṣe nìkan tó parọ́ rí a sì mú àyà wáyé pé ọlọ́ni wadhkur fil kitabi Ibrahim innahu kana siddiqan nabiyyan innahu kana siddiqan nabiyyan siddiqu lànàbí Ibrahim bá ti lo siddiqu fún ìyàwó Maryam tá a lo siddiqu fún anabi Idrisu àwọn tá a lo siddiqu fún ìwọ̀n níwọ̀n wọn àtó nǹkan tẹ́gbẹ́ ẹ̀ lè bárọ́ nínú ẹrù wọn so ńgbà ẹnìkan wá gbọ́ àṣìyẹn tán bóyá kò gbọ́ tán ló bá kọ́ síbẹ̀ pé wallahi anta rafidi ṣàwọn pé ṣíà ni wọ́n ń pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló bá tún fọlọ́n bóra pé rọ́fídọ̀ ni mí lémi tí mi ò sì mẹ́ni tí wọ́n ń pè ní táwọn tẹ́mi ò mọ àwọn tí wọ́n ń pè ní tẹ́mi ò tiẹ̀ mẹ́bi tí rọ́fídọ̀ wà ẹ máa wò lákàyè tó bá jásí pé lórí ká nígbàgbọ́ ní al-Qur'ani alal hadith náà lè yẹn fi ń jẹ́ rọ́fídọ̀ falhamdulillahi rabbil alamin ń fara mọ́ bẹ́ẹ̀ kí n máa jẹ bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ́ẹ̀ tó bá yẹ pé lórí pé yẹn gba Qur'ani gbọ́ tọ́lọ̀ ní afala yatadabbaruna al-Qur'ana ṣé wọn àwọn náà ò lè wòye sálù Qur'ani tó bá yẹ pé lórí yẹn náà lè yẹn máa fi jẹ́ rọ́fídọ̀ fa ahlan wa sahlan wa marhaba ana raditu an akuna rafidiyya ó bá mi lára mu bẹ́ẹ̀ ń tó pè mí yẹn tó yẹ pé lórí pé kéèyàn gba Qur'ani gbọ́ ni kó sì fa dọ́là rẹ̀ ala sa'iri al-kutub lórí àwọn àwé mi lèyàn máa fi jẹ́ bẹ́ẹ̀ mo fara mọ́ àwọn èèyàn ó kàn máa fẹ́ fún yàn ló kọ látara pé Qur'ani ò tẹ́wọ́ lọ́rùn Ọlọ́run sì sọ pé man lam yakum bima anzala Allahu fa ulaika humul kafirun ẹnikẹ́ni tí ó bá ti lè fi Qur'ani dájọ́ káfìrí ni níbi kan ó ní fa ulaika humuz zalimun ọlọ́lábòsí ni wọ́n níbi kan fa ulaika humul alfasikun olóbìlẹ̀ jẹ́ ni wọ́n so tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà èyí ṣe tí mi ò ní dunnú pé lastu minal fasiqin wa lastu minal zalimin wa lastu minal kafirin falhamdulillah sòbí yẹn bá wá takò ó ti wọnú mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́lọ̀ ń kó dákun kókó ayọ̀ kó sì tún lálẹ́ yìí náà á tún rí mi á rí i pé à ń sọ àwọn ọ̀rọ̀ yìí wọ́n pọ̀ àmì tí mo fẹ́ mú lálẹ́ yìí ẹ jẹ́ kí n kan ká àwọn wẹ́wẹ́wẹ́ kan fún wa tá a máa wò pé ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lórí ẹ̀ kí la rí mú mbẹ́ kí la fẹ́ gbà mbẹ́ á rí i pé bóyá kí n tiẹ̀ kan lọ sínú ti bẹ̀ yẹn àwọn míì wà tá a ti gbọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn míì wà tá a ti gbọ́ ẹ jẹ́ n sáré mú kan fún wa àdìsù eléyìí ó wà nínú Sahihul Bukhari àdìsù yẹn ń sọ fún wa yìí pé àfàwà Musa bin Ismail àwọn ni wọ́n sọ fún wa àti àfàwà Wahibu an Khalid an Muhammad an Abi Hurairah radiyallahu ta'ala an wọ́n ní ani nabi sallallahu alayhi wa sallama wọ́n láwọn gbọ́ lẹ́nu anabi Muhammad kọlọmba wa kí anabi kí wàá ní wọ́n wí wọ́n ní fuqidati ummatun min bani Isra'il ó ní la yadri ma fa'alat wa inni la araha illa al-fa'ar إذا وضع عليها ألبان الإبل لم تشرب وإذا وضع عليها ألبان الشاء شربت ẹ máa gbádìí sí yẹn o Abu Hurairah ní sọ̀rọ̀ yìí ó ló ń gbọ́ lẹ́nu ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní faqadati ummatun min bani Isra'il ó ní àwọn àjọ kan ẹ máa gbọ́ àwọn àjọ kan nínú ìjọba ní Isra'il a lè sọ pé fukidati wọ́n pàdánù wọn tàbí ká ní faqadati àwọn àjọ yẹn ó di tó disappear tí wọ́n rí mọ́ ó wá ní la yadri ma fa'alat wọ́n sì mọ̀ tí àwọn àjọ yẹn ṣe ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run pa wọ́n rẹ́ tàbí ká sọ pé ṣàgbẹ́ni tá a pàdánù tá a rí mọ́ bí ìgbà tó parẹ́ náà ni wọ́n lánàbí wa ń sọ wípé nínú ọ̀rọ̀ Abu Hurairah yìí pé wa inni la araha illa al-fa'ar àmọ́ mi ò rí àwọn ìjọ yẹn kọjá eku níjọ náà ṣe eku jẹ́ ìjọ la ilaha illallah eku wa jẹ́ ìjọ Banu Israel
ànábì ó wá ń júwe ìjọ yẹn pé àwọn tá a wí yẹn nation kan ni wọ́n ń sọ o pé nation ni wọ́n pàdánù wọn rí wọn mọ́ wọ́n sì mọ in táwọn ìjọ yẹn ṣe kò sẹ́ni ó mọ ẹnìkan ò mọ̀ wọ́n wá láti nàbí wáyé ní wa ìnílá àrọ́hà yaani tilkal umma àwọn ìjọ yẹn tí wọ́n ní wọ́n rí òun ni èmi ò rí àwọn ìjọ ni àyàfi kó jẹ́ alfar eku níjọ náà wọ́n á níjọ táwí ìdáwùdí àlàhà albanun alibil lam tashrab tí wọ́n bá fún wọn ní wàrà ọmú tí wọ́n bá fún wọn ní wàrà ràkúnmí wọn ní mú kò ní gbà ìdáwùdí àlàhà albanu shah tí wọ́n bá fún ní wàrà ewúrẹ́ yóò mú yàtọ̀ sí pọ́rọ̀ yóò bá làákàyè mu awàlà ká ọkọ̀ gbèsè làákàyè Abu Hurairah fúnra rẹ̀ wá ní fún adaftu Ka'ban mo wá sọ fún Káàbù sì làfà tiẹ̀ nínú àwọn Israiliyati tí wọ́n máa ń sọ bóyá ó ti gbàgbé pọ́dọ̀ Káàbù ló ń ti gbọ́ ó wá lọ ọmọ nẹ́bì òun tó wá ń sọ létí Káàbù kó ń gbọ́ lẹ́nu ànẹ́bì ó ní fún adaftu Ka'ban mo wá sọ ọ̀rọ̀ náà fún Káàbù ó wá ń ya Káàbù lẹ́nu Káàbù wá ń béèrè pé anta samaita nabiyya sallallahu alayhi wa sallam yaquluhu ó sì ló gbọ́ lẹ́nu ànẹ́bì bó wí bẹ́ẹ̀ pé ẹnu rẹ̀ ló ti gbọ́ ó ní kultu na'am Abu Hurairah ni mo ní bẹ́ẹ̀ ni ẹnu ànẹ́bì ni mo ti gbọ́ Abu Hurairah ni qala li miraran ń wá ń wí láwìí tún wí fún mi ó sì dájú pọ́dọ̀ ànẹ́bì ló ti gbọ́ ó ní fakultu ngbóyà mo wá sọ fún mi pé afa akra'u tawrata àbí kí n kabi tó wà fún yín nínú Tawra ni ṣàgbé ó ti fìyẹn ṣe kí ni ó fi gbára rẹ̀ kalẹ̀ àdìsù eléyìí ń bẹ nínú Muslim tá a bá lọ ka kitabu zuhud warraqa'iq babul fa'ar wa annahu musaka pé wọ́n pa wọ́n rẹ́ ẹ dákun ìbéèrè ni pé ṣé ìjọ eku ṣé ara ìran bá ṣé Banu Israila lẹ́kù káàtì ẹ̀ kọjọ gbèsè la ẹ dákun torí Ọlọ́run àwa tọ́lọ̀ ń bá ní ká tún nímọ̀ dáadáa kò sí láì fi kápẹ́ wọlé tọ́lọ̀ ń bá ní kásìkò wà káwa náà ṣàlàyé pé ṣé ara ìran Banu Israil eku pẹ̀lú àbí àwọn ẹranko pẹ̀lú ìran Banu Israil báàbù ibi tí wọ́n ti sọ̀rọ̀ eku pé ẹ dákun pé Ọlọ́run fọwọ́ bà wọ́n eku wà ńlẹ̀ ṣọlọ́run pa eku rẹ́ ṣé Ọlọ́run ti wá pa eku rẹ́ tí wọ́n wá lánàbí ń sọ fún wa o pé àwọn àjọ kan nù Bani Israil wọ́n ṣàfẹ́kù wọ́n sì mọ kílẹ̀ṣẹ̀ wọn ànábì wá fẹ́ júwe àwọn ìran yẹn ó láwọn ìran yẹn eku ni bóyá ìtàn sọ fún wa pé nínú Banu Israil eku ń bẹ tó jẹ́ ìran wọn ìran èèyàn tó tún wá ní idha udiya laha albanu al-ibil lam tashrab tí wọ́n bá fún ní wàrà ràkúnmí kò ní mú ẹ bá fi lọ tẹ́sítì eku o wa idha udiya laha albanu shah àmọ́ tí wọ́n bá fún ní wàrà ewúrẹ́ sharaba tí yóò máa mú ni fa addastu Ka'ban mo wá sọ fún Ka'bal ahbari pé ó wá ya Káàbù lẹ́nu pé kí Abu Hurairah ń wí ọ̀rọ̀ tó jásí pé àwọn mythology ní lọ́dọ̀ wa ó wá ń bi léèrè pé anta sami'ta nabiyya yaquluhu ó sì dá ọ lójú pé ó gbọ́ lẹ́nu ànábì kóun ló wí bá ní qultu na'am ní bẹ́ẹ̀ ni fa qala li mirara ló bá tún wí láwìí tún wí mo bá tún ní lèmi náà bá sọ fún gbà náà ó wá fi gbá ẹ lẹ́ pé afa aqra'u tawrata ṣé kí n ka Tawra fún yín ni ìyẹn fi hàn pé ọ̀rọ̀ níbo ni wọ́n ti rí inú Tawra Abu Hurairah wá sọ dọ̀rọ̀ ànábì wọ́n sì gbé e sínú kutubul ahadith tàbí ká pè ní kitabul hadith tí wọ́n sì sọ áhà rẹ̀ pé ó lálàáfíà ó sì jẹ́ nínú àwọn Israiliyat ibẹ̀ yẹn kọ́ là ń lọ lálẹ́ akànnì ká mú nínú irú ọ̀rọ̀ náà wá ni kọ́lọ́n kó ṣíjú àánú wá kó ràn wá lọ́wọ́ kó sì ṣe dáadáa fún wa so
lára míì téèyàn kan tún lè sáré mú wá nínú Sahihu Muslim bákan náà yìí ń sọ fún wa pé baynama Ayubu yaghtasil uryanan láàrin pé ànábì Ayuba ń wẹ̀ ní òhò kharra alayhi rijlu jaradi min dhahabi ní ẹsẹ̀ tata kan ẹsẹ̀ tata tó jẹ́ góòlì lẹ́sẹ̀ tata ni ló bá jábọ́lé ànábì Ayub fajala yathi fi thawbihi ló bá mú ní bá ń lọ mọ́ aṣọ ń bàbà rẹ̀ ẹsẹ̀ tata tó jẹ́ góòlì àwọn àmọ̀ bóyá Ọlọ́run dá tata tí inú àwọn tata yẹn sì ṣe kíni o tó jẹ́ gold Ọlọ́run wá pé nadahu rabbuhu lọ́lọ́run ọba rẹ̀ bá pé Ayub ìrẹ́ Ayub alam akun ughnika amma tara ṣe èmi Ọlọ́run ò tí rọ̀ ọ́ lọ́rọ̀ tayọ ń torí un ṣọlọ́run náà ló sì wá jù wọ́n ní ìyẹn jábọ́lé òun ní bala ya Rabbi bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi walakin la ghina li an barakatika àmọ́ mi ò rọrọ̀ tayọ àlùbáríkà rẹ̀ ìyẹn fi hàn pé ẹsẹ̀ tata góòlù tó jábọ́ ni gẹ́gẹ́ tí mi ní sìn àlùbáríkà ni ìtọ́lọ́run sọ pé ṣé ò tí ì rọrọ̀ tayọ nǹkan ni Ọlọ́run yẹpẹrẹ nǹkan yẹn wọ́n wá ní ànábì Ayuba wa sọ òun ò rọrọ̀ tayọ àlùbáríkà wọ́n fi hàn pé àlùbáríkà ni tó jábọ́lé lẹ́sẹ̀ tọ́lọ́run kẹ̀ǹdẹ́ẹ̀mù fún bá ní kí n mọ́tò bíi lára yìí tí wọ́n tún mú wá náà ni wípé látọ̀dọ̀ Abu Hurairah kan náà ni o làwọn àdìsù ti ń wá yìí o lẹ́nu àná pé anabi sàlámà sọ pé innama summiya al-Khidir wọ́n sọ Khidiru ní Khidiru annahu jalasa ala farwatin bayda nítorí pé a máa jókòó sórí nǹkan funfun tó bá jókòó sórí nǹkan funfun fa idha hiya tahtazzu min khalifi lẹ́yìn ẹ̀ báyìí nǹkan fún yẹn ni ó wà máa gbéra báyìí khudaraha ni ó wà máa mú kọ́lọ̀ gíríìnì wá. eléyìí ìrònú àwọn àfọ̀nsúfì ni àwọn ni wọ́n gbà bẹ́ẹ̀ àwọn kọ́ ni pé Ọlọ́run ò dárúkọ pé nìkan jẹ́ Khidir Al-Qur'an dẹ̀ sọ fún wa yìí pé ó ń bẹnu àwọn tá a sọ ìtàn wọn ó sì wà nú àwọn tá a dákẹ́ ibi Ọlọ́run ti wá dákẹ́ ń bo láti rí tẹ̀ Qur'ani ò mẹ́nu bà pé nìkan jẹ́ Khidir ó kàn ní fawajada abudan min ibadina orí ẹrúsìn kanu ẹrúsìn wa Ọlọ́run ò fowókọ ẹ̀ mọ́ wa Ọlọ́run tẹ̀ ní antum a'lamu amillah eléyìí èé sọ̀rọ̀ ànábì tọ́wání ìdí tí wọ́n fi ń pè ní Khidiru nìyẹn lẹ́ni àwọn afọ́nsún fígbà yìí pé kò séèyàn tí ó jẹ́ wòlíì wọ́n ní Khidiru òun kú Khidiru òun èkú kò sẹ́nìkan tí ó di wòlíì tí Khidiru òní wá kí ọ̀rọ̀ burúkú ònu tó bá jẹ́ bẹ́ẹ̀ èé ṣe tá a wá jọ ń sọ pé ànábì Ìsá kú Al-Qur'ani ló sọ fún wa nínú Suratul Hajj wípé ma ja'alna min qablika al-khuld ma ja'alna li bashari min qablika al-khuld àwọn Ọlọ́run àṣefẹ́ nìkan tí ń jẹ́dá ṣáájú ti wà nẹ́bí al-khulda tí ó máa lo ayé tí ó kú ṣáájú ti wọ Muhammad afa imit tí wọ́n bá tiẹ̀ wá pa wá nẹ́bí tó bá kú àwọn kùtìlà àbí tí wọ́n pa ọ́ afa umu khalidun ṣáwọn ó wà máa lo ayé tí wọ́n ní kú mọ́ ni Ọlọ́run fà nẹ́bí lọ́kàn balẹ̀ pé ọ̀rọ̀ ẹnìkan tó wáyé ṣáájú Muhammad tí ó kú òsì Al-Qur'ani ló wí bẹ́ẹ̀ áyà yìí àwọn ọ̀pọ̀ àwa mùsùlùmí là nígbàgbọ́ nù rẹ̀ pé ma ja'alna li basharin min qablika al-khuld nínú Suratul Hajj ló wà bí àyà kìíní kò àyà yẹn náà ò lè jìnnà púpọ̀ pé ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta aw qutila afa humul khalidun ṣó bá ń rí mo ṣáà mọ̀ pé nínú Suratul Hajj ló wà tọ́lọ́wọ́n bá fi ń bá ní Muhammad sallama sọ̀rọ̀ mbẹ́ Ọlọ́run ń jẹ́ kó yé ànábì pé ṣáájú ti wọ Muhammad sallallahu alayhi wa sallam àwọn Ọlọ́run àti ìṣe fún ẹ̀dá kẹrí nínú ẹ̀dá Ọlọ́run tó wá sí lọ́wọ́ Kùránì gbogbo tọ́lọ́run ti máa sábà lo bashar àwọn ànábì Ọlọ́run ló sábà lò fún púpọ̀ jù pé àwọn Ọlọ́run ọba ò àti ìṣe fún abara kẹrí min qablika al-khuld ṣáájú ti wá nẹ́bí tó kàn lu ayé lọ bẹ́ẹ̀ tí ò kú sórí ẹ̀yin fúnra mi wá ma ja'alna li basharin min qablika al-khuld àṣírí
fún ẹ̀dá ọlọ́run ọba kan kó wá lo ayé kẹ́dá ọlọ́run ọba yẹn kó má wá kú. So ìyẹn fi hàn pé ṣáájú anabi Muhammad sallallahu alayhi wa sallam kò sí ẹ̀dá kan tó wáyé tí ò ṣáìkú. lọ́dọ̀ suratul anbiya yìí ló wà aya 34 suratul anbiya òun náà tó sí ẹgbẹ́ suratul hajj náà ló wà suratul anbiya yìí aya 34 ló ti rí pé ọlọ́run bá ń sọ fún anabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam yìí pé wa ma ja'alna li basharin min qablika àti ìṣeré fún abara kan ṣáájú ti wọ Muhammad al-khulda tó wáyé tí ò kú pé kó a máa lo ayé lọ bẹ́ẹ̀ afa imita tí wà nábì bá wá kú fa umul khaliduna ṣáwọn ó máa lo ayé tí wọ́n ní kú ni àwọn ó máa lo ayé wọ́n ní kú mọ́ ni àwọn náà kú. ìyẹn fi hàn yí pé tẹ́nìkan bá wá ń sọ fún wa pé Khidir kò kú Khidir ó ń bẹ láyé àbí Khidir ó ń yọ sáwọn wòlíì ọlọ́run irọ́ lolúwa rẹ̀ ń pa. wọ́n ló yọ sáà nẹ́bì kò sẹ́nìkan tí ó jẹ́ wòlíì tí ẹlòmíràn tún máa ní Khidiru yọ sí mi. eléyìí kàràfàtú sùfíà ni àwọn àgbékalẹ̀ ìrònú lọ́dọ̀ àwọn Sufi ó dẹ̀ wá láti Israiliyati báwọn afọ́nsúnnà torí pé afọ́nsúfì ó súnnà náà ni. so kò sẹ́nìkan tó wà láyé tí ń jẹ́ Khidir ẹlòmíì ò ní farama o àmọ́ gbá tèmi yẹn náà kó o sì mú tiẹ̀ dání kò sí wàhálà nù rẹ̀ torí pé kò pẹ̀lú òrùn kò sì pẹ̀lú àwẹ̀. àmọ́ níbo lọ́lọ́run ti sọ pé nìkan ń jẹ́ Khidiru náà Al-Qur'ani a lè rí. àdìsù yìí ló wá wọ́n wá ń fún Khidiru ló kọ́ pé ẹni tí máa transform sáwọ́ ewé pé yín tó bá jòkó lé nǹkan kan yóò máa transform láyé ń ṣọ̀gà. lára àwọn kharafat táwọn èèyàn ṣe kíni tí wọ́n mú wá náà nìyẹn irú ẹ̀ náà ní pé Ọlọ́run rán màláíkà kú sáà nẹ́bí Musa ńgbà tí màláíkà kú wá dọ́dọ̀ Musa sakau Musa gba lẹ́sẹ̀ lójú ojú ẹ̀ sì yọbọ́ ó sì padà sọ́dọ̀ Ọlọ́run ó tún wá ń sọ fún Ọlọ́run pé arsaltani ila abudin la yuridu limauta ó rán mi lọ bẹ́ẹ̀ nìkan tí ò fẹ́ kú Ọlọ́run tó wá ní yá padà lọ bá fakullahu yada'u alamatni thawri falahu bima ghattati yada'u ìyín gbogbo wa náà láti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. so èmi náà tún bẹ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àmọ́ ibi tí mo fẹ́ lọ lónìí náà ni àwọn irọ́ tó jẹ́ táwọn Israiliyatu tí wọ́n gbé kalẹ̀ pé àwọn ọmọ kan sọ̀rọ̀ lórí ìtẹ́ wọ́n láwọn ọmọ kan ṣe kíni wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ ńgbà kékeré àṣírí Al-Qur'ani wí bẹ́ẹ̀ kódà wọ́n lọ́mọ kan sọ̀rọ̀ lórí ìtẹ́ tó jẹ́rìí gbé Yusufu irọ́ ni kò sọmọ kankan tó sọ̀rọ̀ lórí ìtẹ́ láyé Yusufu ó gbọ́ lálẹ́ á sì jọ ka Qur'ani àjọrí. àmọ́ mo fẹ́ lọ inú àdìfù yẹn wọ́n ní àdásánà Muslim ló sọ àdìsí yìí fún wa ani Ibrahim látọ̀dọ̀ Ibrahim àdásánà Jariru bun Hazim am Muhammad bun Sirin an Abi Huraira láti ẹnu Abu Huraira yẹn náà ni àwọn Israiliyatu tá a ti mú wá yẹn Abu Huraira náà ni kọ́lá ó sọ yìí pé lam yatakallamu fil mahadi illa thalatha àwọn yẹn tí wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ ní kókó wọ́n ju mẹ́ta lọ Abu Huraira ń ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ yìí pé wọ́n l'Ànábì sọ pé kò sẹ́ni ó sọ̀rọ̀ lórí ìtẹ́ àfàwọn mẹ́ta alákọ̀ọ́kọ́ Ìsá wọ́n wá pa ìtàn náà lọ wá gbọ́ ìtàn yẹn wọ́n ní Ìsá lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní wa kana fi bani Isra'ila rajulun wọ́n lárakùnrin kan bẹ nínú àwọn ìran bani Isra'ila tó fi mọ̀ pé ìtàn Isra'ili ni pé arákùnrin kan bẹ
nínú àwọn Bani Israila yuqalu lahu Jarij àwọn kan máa pè ní Jurayj wọn a máa pè ní yẹn ní Jurayj tàbí ká pè ní Jarij wọn ní kana yusalli ó jẹ́ nìkan tí máa kírun wọn ní ja'ati ummuhu fada'atuhu níbi tó ti ń kírun lọ́wọ́ ńjọ́ kan ni ìyá rẹ̀ bá pè é faqala ló bá ń sọ yìí pé ujibuha aw usalli ṣé kí n dá ìyá mi lóhùn ni tàbí kí n máa kírun mi nìṣó lòun bá ń kírun nìṣó ni ìyá rẹ̀ bá bẹ lóhùn lé lórí látara pé ń kírun kò dá ìyá rẹ̀ lóhùn kí ni ìyá rẹ̀ wí ìyá rẹ̀ ní Allahumma la tumituhu hatta turihi wujuhal muhmisat ọlọ́run ọba o má jẹ́ kó jáde kúrò láyé àfi tójú rẹ̀ bá rí ọ̀gọ́rígọ́rí kójú rẹ̀ rí dààmú torí pé ó ń sin lọ́hùn tí ò dá ìyá rẹ̀ lóhùn wọ́n ní ìyá rẹ̀ wá bẹ ọlọ́run sì gbà ẹ dákun èwo ló gbà nínú ọlọ́run ọlọ́run tó ń sọ fún wa náà Al-Qur'ani wa in jahadaka ala an tushrika bi tí wọ́n bá gbà ọ́ nímọ̀ràn tí wọ́n ń dà ẹ́ láàmú tí wọ́n ń yọ ọ́ lẹ́nu pé kó o mú nǹkan ẹ̀mí mọ́ ọlọ́run èèyàn ń sin ọlọ́run lọ́wọ́ ìyá rẹ̀ pé ẹ̀sìn ní kó dá ìyá rẹ̀ lọ́hùn ṣé kò tí ì sọ ìyá rẹ̀ dọ́lọ́hùn wọ́n ní ìyá yẹn wá bẹ lọ́ǹtì ó bẹ lọ́ǹtì pé ọlọ́run ọba ò má jẹ́ ó kú ó mìíràn pé ìyá yẹn náà mọ ọlọ́run gan tó fi lé ní Allahumma la tumitihu hatta turihi wujuhal muhmisat ọlọ́mọdé ó fayé lẹ̀ àfi tó o bá fi ti ojú àwọn èèyàn tí wọ́n máa ń rí ọ̀gọ́rígọ́rí ìdààmú náà ayé kó o fi kàn torí pé ń sìn ọ́ ò pé kò sì dá mi lóhùn. wọ́n ní wa kana Jurayj fi sawma'atihi Jurayj wá wà nínú ibi tó ti máa ń sin lọ́hùn nínú sinagogu rẹ̀ fata'arradat lahu imra'atun lárábìnrin kan bá wa bá ń bẹ̀ wa kallamatuhu ló bá a sọ̀rọ̀ bí kéèyàn wá tóòsì èèyàn fàhábà ní Jurayj lòun bá yarí pé rárá o kò sí ní tó jọ o fa àtàtìrà ìyàn fa àmùkànnàtì min nafsiha fa waladati gulama wọn ẹ máa gbọ́ o wọn lárakùnrin yẹn bá lọ bẹ́ẹ̀ nìkan tí ń da ẹran ó ṣáà lọ́ra rẹ̀ mẹ́yẹn lọ́rùn fa min nafsiha ìyẹn láǹfààní wọn bára wọn lò pọ̀ ẹ máa gbọ́ wọn bára wọn lò pọ̀ lárábìnrin ní bá lóyún fàwọn aládàtí gùlámẹ ló bá bí ọmọkùnrin faqalati wọn bá bilé rẹ̀ pé ta ló ní ọmọ náà ló bá ní min Jurayj ó ní Jurayj ló ní ọ̀dọ̀ Jurayj lòun ti rí ọmọ fàtàwùhù làwọn èèyàn bá ṣèwádìí wọ́n bá lọ ọ̀dọ̀ Jurayj fakasaru sawma'atihi sawma'atahu wọ́n bá múlé rẹ̀ wọ́n wo ibi tí ń sin lọ́hùn wa ansaluhu wọ́n sọ kalẹ̀ wọ́n sọ de yan yẹ̀yẹ́ wasabu wọ́n kan lábùkù wọ́n bú so nígbà tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí yà á jẹ́ tán fatawadda awasalla ló bá ṣàlùwàlá ló bá kírun ló ṣe náfìlà thumma atal gulama ló bá wá bá ọmọ àkókò nì faqala man abuka ya gulamu ló bá ní ìrẹ ọmọ àkókò yìí ta ni bàbá rẹ qala ar-ra'i lọ́mọ yẹn bá dáhùn yìí pé ar-ra'i arákùnrin tí ń da ẹran jẹun ni ar-ra'i ìyẹn ń fi yàn wípé ẹnìkan ṣo péré ní ń da ẹran ní àárín ìlú kò sẹ́lómi tí ń da ẹran torí tó lè jẹ́nu torí wáyé pé tó bá ar-ra'i yẹn ó ti wà ma'lumun gbogbo èèyàn ló ti mọ̀ pé lágbájá báyìí ni kọ́ọ̀lù ni wọ́n bá fi lọ́kàn balẹ̀ yìí pé nabni sawma'ataka min dahabin sórí ilé ọba tó jóná ẹwà ló bù sí sórí sinagogu ilé ìjọsìn rẹ̀ á kọ́ padà góòlù láfikọ́ qala la illa min tin ló bá lóun ò fẹ́ góòlù àfi kó jẹ́ amọ̀ tóun fi kọ́ lé yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ṣe kíni ni wọ́n fi kọ́ ṣe mọ̀ yí pé
ọlọ́run ti kó yọ ó wá kú kádùá ìyá rẹ̀ kó ṣẹlẹ̀ lórí léyìí tọ́mọ ti sọ̀rọ̀ lórí ìtẹ́ pé ó wá kú ìbẹ́lọ́hùn ìyá rẹ̀. ìtàn yìí wá tẹ̀síwájú wọ́n wá ní wa kana Jurayj aw Jarij wọ́n ní níjọ́ kan lòun náà bá tún wá ń lọ ṣàmà yí pé ó ti di pé wọ́n kọ́ padà ó sì ní rárá. wọ́n wá ní wa kanat imra'atun turdi'u ibnan laha min bani Isra'il arábìnrin kẹ́nẹ̀ lára àwọn bani Isra'il ni o. ṣé ẹ mọ̀ pé ìtàn yìí ó yẹ kára ẹnìkan tó jẹ́ bani Isra'il ló ń pa ẹnjìníà ṣé ẹ mọ̀ pé ìtàn yìí ẹnìkan tó jẹ́ nínú àwọn bani Isra'il ló ń pàtàn yìí kìí ṣe Muhammad Rasulullahi sallallahu alayhi wa sallam. wọ́n lọ ọmọ anabi Muhammad ni torí pé anabi ò sọ wípé mo lálàá kò sì sọ wípé ọlọ́run kò fi ránṣẹ́ sí mi ó mí sí mi lára wọ́n sì pé ládìísùl kùdùsí bí wọ́n ti máa wí bó tiẹ̀ jásí pé Al-Qur'ani ní Al-Qudus ìwé tó máa jù láyé torí pé ọlọ́run fúnra ẹ̀ nazzalahu ruhul qudus ala qalbik ẹ̀mí tó mọ́ tó ń jẹ́ ẹ̀mí Al-Qudus yẹn ló ń sọ kalẹ̀ sínú ọkàn rẹ̀ ìtọ́ sọ kalẹ̀ tó yẹ pé Kudusi lẹ́ni ó sọ kalẹ̀ kí ni tóun náà sọ kalẹ̀ yẹn Kudus. Kùránì ní Kitabul Kudus lẹ́ni kò jẹ́ Kudus mọ́ àwọn tí bí yẹn wá ń lo ìwé mímọ́ tó sì jálù Kùránì ní ìwé tó mọ́ jùlọ tí ò lábàlà tọ́lọ̀ náà sì ròyìn rẹ̀ bẹ́ẹ̀. wọ́n wá ní níjọ́ kan ní arábìnrin kan ní bá ń fún ọmọ lọ́yàn nínú àwọn Bani Isra'ila famarra biha rajulun rakibun dhu sha'ra lárakùnrin kan bá kọjá lára ọkùnrin yẹn náà ṣe kí ni o ó jẹ́ abiyì ọkùnrin yẹn náà ṣe kí ni ó jẹ́ abiyì. ìyẹn fi hàn yí pé wọ́n ti parí ìtàn Jùrẹ́jì ìtàn kan ni wọ́n tún ń sọ lọ́wọ́ yìí sọ pé ìyà tí ìyá rẹ̀ ni yóò jẹ ó ti jẹ ọmọ kan nù tí wọ́n ló sọ̀rọ̀ ó di méjì má Nábì Ìsá. wọ́n wá ní nínú Banu Isra'ilu náà arábìnrin kan òun ní tiẹ̀ ó lọ́mọ lẹ́yìn tó ń fún lọ́mú lárákùnrin kan tóun jẹ́ abiyì bá kọjá lára rẹ̀ faqalati níyà yẹn bá bẹ̀ lọ́hùn pé Allahumma ij'al ibni mithlahu níyà yẹn bá ní ìrẹ́ Ọlọ́hun ọba mi o dákun ẹni tí ń lọ tó yé èèyàn pàtàkì irú ẹ̀ náà ní kó o ṣe ọmọ mi ọmọ sì mú yàn lọ́wọ́ ni kí lọ́mọ wá ṣe ìtọ́mọ wá ṣe ni wípé fataraka thadiyaha ló bá gbẹnu kó nú ọyàn ìyá rẹ̀ wà á kíbalà ala rakibi ló bá kọjú sẹ́ni tó ń gun nǹkan lọ tí ìyá rẹ̀ bẹ lọ́hùn pé kó lè ṣe kí ni o pé kó jọ kọ́mọ òun lè jọ lọ́mọ bá ní faqala ọmọ kẹta tó sọ̀rọ̀ nu sọ pé Bani Isra'ila kan náà ni ló bá sọ yìí pé la taj'alni mithlahu Ọlọ́run dákun má ṣe mí nírú ẹ̀ Ọlọ́run má ṣe kí ni o má ṣe mí nírú rẹ̀. ó ní thumma aqbala ala thadiyiha yamussuhu ló bá tún gbẹnu sí ọyàn yẹn padà ní bá ń sọ ní ń fa qala Abu Hurairah ẹ má gbọ́ o Abu Hurairah wá ní ka'anni anzuru ila nabi olódà bí ìgbà tí mò ń rí ànẹ́bì sallallahu alaihi wasallam yamussu isba'ahu tóun náà ń fa ọmọ ká ẹ̀ báyìí tóun náà ń fa á mú lẹ́yìn tí ń fi ń ṣàpèjúwe bí ọmọ yẹn ti ń fa ọyàn ìyá rẹ̀ ń jóná. ó ní thumma marra bi amma faqalati ó ní wọ́n tún wá kọjá lára ẹrúbìnrin kan faqalati lọ́mọ yìí bá tún wá sọ wípé Allahumma ìyá rẹ̀ tún bẹ lọ́hùn lọ́mọ tí ní Allahumma la taj'al ibni mithla hadhihi wọ́n kọjá lára ẹrúbìnrin kan wọ́n kọjá lára rẹ̀ níyà yẹn bá tún bẹ lọ́hùn pé Allahumma la taj'al ibni mithla hadhihi má ṣe ọmọ mi nírú obìnrin tó wáyé wá jẹ̀yà yìí lẹ́sẹ̀ kan náà
taraka thadiyaha lọ́mọ bá fọyàn lẹ́ni ò bá mú yàn mọ́ faqala Allahumma ij'alni mithlaha lọ́mọ yẹn bá ní irú ẹ̀ gẹ́gẹ́ ló ń fẹ́ yà ó ṣe dédé wèrè tó lóun ò fẹ́ bímọ bí irú Ádámọ̀ la ilaha illallah tó lóun lọ́mọ jẹ́ kó bí irú Ádámọ̀ lọ́mọ ẹ̀ wá dákun ọmọ wo náà ló ti bí tó ti yàn tó yanjú àti ìkan wèrè àfin tí yẹn ń sọ wípé bóyá tóun bá lọ Markaz níjọ́ tóun fẹ́ lọ Markaz yẹn Sheikh Ádámọ̀ ni ó tiẹ̀ jẹ́ mùdírù tóun àmọ́ bóyá òun ò bá ya ọmọ ta ẹbí wèrè léèrè pé yípe ta lọ dáná nínú ẹni tí Sheikh Ádámọ̀ kọ́njọ́ náà ṣé bàbá wa Mustapha Asagululu Sanusi rahmatulahi ta'ala alayhi àwọn téèyàn ń fọlá rẹ̀ tọrọ ṣé bàbá wa Yahya Agboola ẹ bàbá wa Láwùnmí lórílẹ̀ èwo nínú wọn àbá bàbá wa Yahya Lágódì àbí Sheikhuna Ash-Shadhili ọkùnrin Ọlọ́run rahimahullahu ta'ala àbí Sheikhuna àwọn ti sàlẹ̀ nìyẹn o àwọn tí wọ́n wà lókè ń bẹ o irú Sheikh Mustapha Asagululu Sanusi èèyàn gbọ́dọ̀ ló ń kábàámọ̀ kó ń lábẹ́ rẹ̀ kábàá wa sọ Sheikh Adam àwọn professor lọ bẹ́ẹ̀ tí wò ó tó wọn àwọn lọ́ọ̀yà lọ bẹ́ẹ̀ tí wò ó tó wọn ó ní bóyá rú àwọn kírímínà báyìí lòun ò báyà ẹ wá wo zulimu lọ́dọ̀ àbòsí léyìí tó ń fi hàn yí pé innahu yakrahu Sheikh Adam ó hẹ́ẹ̀tì Sheikh Adam ó sì ń lo ète láti mú àwọn àdàbíyà àti markaziya láti fi wọn gbára wọn àgọ́ markaziya àti àgọ́ àdàbí ni ó fọ́ọ̀lù sí yín lọ́wọ́ ó tún wá ń ṣe fàárí pé òun dúpẹ́ gbogbo ọmọ tí ó jáde lára ń àdàbíyà ni wọ́n lọ kò sẹ́ni tó jiyàn sí i báwa gan bá lọ àwa gan láwọn ọmọ tí wọ́n lọ àdàbíyà àwọn àdàbíyà tí wọ́n fọmọ sí markaziya tí wọ́n kábàámọ̀ rẹ̀ ìwọ ni wọ́n kábàámọ̀ ó sì máa kábàámọ̀ tó fi kú ni ẹ gbọ́rọ̀ kọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn látara pé ẹ fẹ́ dá wàhálà kalẹ̀ nígbà tẹ́ ẹ ṣe tí jẹ́ àwọn àdàbíyà àti markaziya tọ́lọ́hún paná rẹ̀ èyí ààfin yìí o ọmọ Ìlọrin ni o àwọn tí wọ́n bú Sheikh Adam tí wọ́n bú Sheikhuna Kamali níbo ni wèrè wà níjọ́ tí wọ́n ní Sheikh Adam 419 níbo ni wèrè wà níbo ni Majinunu ààfin ń bolo wà níjọ́ tí wọ́n ń bú ìmáàmù lọ́rin níbo ni wèrè ààfin yìí wà níjọ́ tí wọ́n ń bú gbogbo àwọn tọ́lọ̀ ń fi ráàyè fún lọ́rin níbo ni wèrè ààfin wà ó sì ní àdàbíyà ni ó fẹ́ràn àdàbíyà àní níbo ló wà ń jọ́ náà àwọn tí wọ́n wá ní kí wọ́n bú Sheikh Kamali ń jọ́ náà lọ́rẹ́ yín lónìí tó sì jọmọlúwàbí tó sì ti dìfẹ́ẹ̀mù àwọn èèyàn lọ gbá bẹ́ẹ̀ ó dìfẹ́ẹ̀mù àwọn èèyàn lọ bẹ́ẹ̀ ìyí ń wá lọ́mọlúwàbí ìyí tó ń wù níwà tí ò da òun náà lẹ́tọ́ ń bá lé àwọn èèyàn káàkiri àmọ́ ẹ̀yin nu ọlọ́nu ẹ bọ́ lọ́wọ́n ọba yín ẹni tí ò tí ì kú ọmọ ẹrú kú tí ó pa òun ẹni tọ́lọ́wọ́n bó sì mú ń bẹ Ànábì sallallahu alaihi wasallam àdéhùn yẹn mi ò lérò pé ó lálàáfíà wọ́n ní likulli qawmin fara'ina kò sí ìlú kan láyé tí ò ní ní Fáráò lọ́rin nu o Fìràwọ̀ náà lọ́rin ṣàpọ̀ ó ti wà lábẹ́lé ti pẹ́ kó tó bọ́ ta wèrè àfin ẹ wá lè gbé àwa náà bóyá ń jẹ́ wèrè àfin àwa mọ̀ bóyá àfin ló kọ bàbá yín tẹ́yìn ń jẹ́ wèrè torí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ọ̀rọ̀ tó sọ ń ọ̀rọ̀ wèrè ni ẹ̀kẹ́ rẹ̀ wá wú pàwùpàwù báyìí bí ẹni àjàkálẹ̀ àrùn yọ lẹ́nu ó wá gbégò ń wá ń wò báyìí ẹ ti mọ̀ pé rẹ́rẹ́ ń lára rẹ̀ Sheikh Adam ló fẹ́ ta sí ṣé kírímínà làwọn tí Sheikh Adam kọ́ ṣe bẹ́ẹ̀ ni tẹ́ ẹran jọ́sí náà ti sọ pé àwọn tí wọ́n máa pààyàn ṣebí ẹni ọmọ àbí Al-Kutubi sọ wọn mọ kó tiẹ̀ ni Kutubi sọ wípé àwọn Sheikh Adam ó kọ́ ọmọ ní kéwú sá ó kọ́ ọmọ ní kéwú àwọn tí wọ́n máa fárun abẹ́ Kutubi ní Sheikh Adam ní kọ́ wọn mò ń sọ bẹ́ẹ̀ nítorí pé tẹ́ ẹ bá fẹ́ gé orúkọ Kutubi ó lè jáde ńbẹ ṣẹlẹ̀ ẹ̀yà ọ̀daràn ni àwa gan á sọ fún yín pé àwa náà gbọ́n Kutubi ti sọ́ọ̀rì
Kútúbí sọ pé àwọn tí wọ́n ń fárun abẹ́ Kútúbí ní ṣé wàá dáhùn ló kọ́ wọn. àbí ṣe bá àjọ fetí gbọ́ ó sì lákọọ́lẹ̀. so bẹ́yìn bá wá jáde lẹ́ni pé bóyá irú àwọn kírímìnà yẹn lẹ̀ báyà ọ̀rọ̀ tóun sọ ti yẹn náà tẹ́ẹ̀ràn yẹn náà lẹ́ ń wí. amẹ́ni bá ṣe rere yóò gbáre èèyàn kan ò sì ní báṣẹ́ ẹni ọlọ́run jẹ́ kí iṣẹ́ rẹ̀ má bàjẹ́ ọlọ́run má bàṣẹ́ wa jẹ́ ẹjẹ́ àmọ́ bá ti wá lọ. lọ́mọ yẹn bá tún jáyàn yìí pé ìyá mi Allahumma la taj'alni mithlaha má jẹ́ ń dàbí irú ọlọ́run ij'alni mithlaha irú obìnrin ẹrú tí ìyá mi ní kí n má jẹ́ yìí náà mo fẹ́ jẹ́. faqalat lima dhaka ni ìyá rẹ̀ bá ń bilẹ̀ pé kí ló dé tó fi fẹ́ jẹ́ bẹ́ẹ̀. faqala rakibu ajabaru minal jababira sórí arákùnrin tó gùn nǹkan kọjá tó jẹ́ abiyì ọlọ́lá ni jabarun minal jababira ọ̀daràn kan nínú àwọn ọ̀daràn bíi tóyin bíi ti ààfin wèrè ààfin ọ̀bàyéjẹ́ nínú àwọn ọ̀bàyéjẹ́. ọmọ yẹn wá ní wahadhihi amma ṣó wá rí ẹrúbìnrin yẹn ó ní irú yìí ní tiẹ̀ yakuluna suriqati zarakati wazana yati walam taf'al ẹ máa gbọ́ o ó láwọn èèyàn ti parọ́ mọ́ pé sarakati ó jalè zana yati ó ti ṣe ṣìnà walam taf'al kò sì ṣe ṣìnà ọmọ ní tó ń òun tó ń fẹ́ fi dàbí ẹni tí ó fi dàbí ẹ̀ náà nù tó fẹ́ fi dàbí arábìnrin àdìsù tá a mú wáyé ó wà nù Sahihu Muslim nínú tá a bá lọ ka fil birri was-silla wal-adabi tá a bá lọ ka báàbù taqdimu birri al-walidayni ala tatawwu'i bis-salati. so ìyún àdìsù yẹn ẹja wa sọ̀rọ̀ lórí ẹ̀ yàrá pé a ti rí nísìnyí pé ọmọ mẹ́ta ló sọ̀rọ̀ lórí ìtẹ́ wọ́n ní Isa alayhi salam ṣé wàá rí la ilaha illallah la ilaha illallah nǹkan ti ṣe àwa mùsùlùmí nǹkan kan ò ṣe Islam wàá já wa lọ sínú al-Qur'an mi ò tí ì lọ sínú al-Qur'an jẹ́ ká tún wá gbọ́ nínú àdìsù Abu Hurairah yìí radiyallahu ta'ala anhu mẹ́ta làwọn ló sọ̀rọ̀ lórí ìtẹ́ Gulamu Jurayj ọmọ tí wọ́n parọ́ rẹ̀ mọ́ Jurayj wabnu Muraha min Bani Israel ọmọ obìnrin kan tó wà majhula tá a mọ̀ nínú Bani Israila tọmọ yẹn náà sì ló kọ́ jàǹpé ìkànnù wa Isa alayhi salam nínú àdìsù Abu Hurairah àdìsí fúnra rẹ̀ tí yẹn bá kà dáadáa ó mọ̀ yìí pé kí ni o Israiliyat ni lọ́dọ̀ Abu Hurairah èèyàn mẹ́ta Isa alayhi salam wa Gulamu Jurayj wa ibnu Muraha min Bani Israel Isa alayhi salam àti ọmọ tí wọ́n parọ́ rẹ̀ mọ́ Jurayj àti ọmọ arábìnrin Bani Israel yẹn àmọ́ ká wá gbọ́ eléyìí Abu Hurairah mú wánu ni Ibnu Abbas sọ pé mẹ́rin làwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ Abu Hurairah sọ wípé mẹ́ta ni wọ́n Ibnu Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n gbà nígbà tàbòsí pé òun ló nímọ̀ jù náà àwọn sàhábà tó sì já sí pé Ali ló nímọ̀ jù náà àwọn sàhábà orúkọ Ali tí mò ń dá yẹn náà ni wọ́n fi pè mí ní Shia kò jú bá nílò pé innahu yufaddil Aliyya ala ba'di sàhábà eléyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ tá bá ń béèrè pé man alladhi lahu fadlun ta lọ́lá tiẹ̀ pọ̀ jù bayna Aliyi wa ibn Abbas kò sí mùsùlùmí kan nínú onímọ̀ láyé tí ó sọ fún yín pé Ibn Abbas afdal min Ali rárá àmọ́ ẹnu pé mò ń dárúkọ Aliyu ó wọ́n ti wò Ṣíà rẹ̀ yóò jẹ́ nígbà tí ó gbà kò lè jẹ́ Ṣíà wọ́n ti sọ Rọ́fídọ̀ ni ó tán alhamdulillah ana muslim wa ashhadu an la ilaha illallah mo ń jẹ́rìí pé kò sẹ́ni tá a máa sìn yàtọ̀ sọ́lọ́hun mo sì gbà pé àná Muhammad sallam ló jíṣẹ́ raditu billahi rabba wa bil islami dinan wa bi nabiyyina muhammadin nabiyyan wa rasula hadha huwa al iman al kamil
wákàtí márùn tá nàbí mú wá náà ni mò ń bá wọn kí wọn èsì kí ní kíkúkí mò ń kí bọ́lọ̀ ntí ní akí bá nàbí tí máa kí ìta nàbí sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun bí mo ti kí so bẹ́ẹ̀ ni mò ń kí àwọn tí wọ́n mọ̀ mí sí mọ̀ mí alladhina hum fi salatihim khashi'un kọ́lọ̀ ń jẹun pẹ̀lú wọn ẹ lọ bí àwọn tí wọ́n bá ń kírun lẹ́yìn èmi nígbà kan ẹkún ni èyí jẹ́ kẹ́lòmíì kírun lẹ́yìn mi tí wọ́n mọ̀ ní àkúmẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tó yẹ pé ẹkún sáà ni tí wọ́n mọ̀ pé àwọn àyàtù tí mò ń kà bó ti yé wọn máa ń jọ́ náà nu bó ti yé wọn máa nu pé ọlọ́run ló mọ̀ràn tó dá tí ó máa sunkún lórí irun kódà a rí inú àwọn àfáà tó wí bẹ́ẹ̀ torí pé kò yé wọn ju bá ní lọ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi ò fọ́ra mi mọ́ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ń yé kírun bárabàrà kọ́lọ̀ wọn bá wa gbà torí ìtọ́jú nù. Ibnu Abbas wá dáhùn wípé takallama arba'atun sigar takallama arba'atu sigarin pé àwọn ọmọ kékeré mẹ́rin ni wọ́n sọ̀rọ̀ ń kókó ó lálá kọ̀kọ́ Isa bun Maryam Isa ọmọ Maryama kò sáré yẹn jiyàn lórí èyí o méjì tó kù yẹn àríyànjiyàn ń bẹ lórí ẹ kódà nínú alukurahani àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ ń bẹ tí ò sí nínú àdìsí rárá wọ́n dẹ̀ sọ pé lam yatakallamu fil ma illa àfẹ̀yàn mẹ́ta màá wá mú àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ ní kòkó talukurahani púrúfù rẹ̀ wá tábùrẹ́ adé ń sọ wípé lam yatakallamu fil ma'di kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ lórí ìtẹ́ àfẹ̀yàn mẹ́ta èèyàn mẹ́ta náà sì ní Isa alayhi salam gulamu Jurayj wa bunu marati min bani Isra'il. Ibnu Abbas wá ní takallama arba'atu sigarin àwọn ọmọ àkókò mẹ́rin ni wọ́n sọ̀rọ̀ mẹ́rin ṣàgbọ́n ti yapa ti Abu Hurairah ó lálá kọ̀kọ́ Isa bunu Maryam alayhi salam kò sáré yẹn jiyàn lórí yìí wa sahibu Jurayjin àti ọmọ tí wọ́n lẹ̀ mọ́ Jurayj wa shahidu Yusuf àtọmọ tó jẹ́rìí gbé Yusuf ìrọ̀lẹ́ yìí náà èyí ní àmì ìrọ̀pọ̀ gbọ́ ìrọ̀lẹ́ yìí náà torí pé tó o bá lọ sínú súrátù Yusuf bàbá làárọ̀ ni ọmọ àkókò kọ́ ló sọ̀rọ̀ ń bẹ̀ ìtọ́lọ̀ ń sọ ni pé wa shahada shahidun mini ahliha nígbà tí ọba tó ń ṣèwádìí tọ́ba yẹn ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ẹjọ́ tó wáyé láàrin ìyàwó rẹ̀ àti tani àti anabi Yusuf aleyhi salam ẹnìkan tí Ọlọ́run ní kọ́rọ̀ yẹn ṣojú ẹ̀ lòun náà dá sí àgbàlagbà ni kìí sọmọdé kò sì sí nù ilé mi rò pé ẹ̀ ń gbọ́n tí mò ń sọ yìí àgbàlagbà ló sọ̀rọ̀ ńbẹ̀ jáwájọ lọ ka Kùránì wa shahada shahidun min ahliha kìí ṣòkókó ara àwọn tá a ti dálẹ̀ nu ìsìlámù nu fúnra ẹ̀ wọ Kùránì nígbà tí ìyàwó rojọ́ tí Yusuf rojọ́ nínú aya 26 nínú suratu Yusuf ó ní iyarawadatni an nafsi ìyàwó sọ wípé Yusuf ló fẹ́ fà mí ṣe Yusuf wá ní iyarawadatni an nafsi òun ló ń fà mí tó fẹ́ fà mí tipátipá tèmi sì fẹ́ gbára mi ilẹ̀ lọ́wọ́ ẹ̀ alukurani ní wa shahida shahidun mini ahliha lẹ́nìkan wá dá sọ̀rọ̀ yẹn nínú àwọn tí wọ́n jẹ́ mẹ̀lẹ́bí arábìnrin yẹn mi rò pé ń gbọ́n tí mo ọmọ àkókò kọ́ bẹ́ẹ̀ yẹn bá sì rí pé ọmọ àkókò ni kó mẹ́rin ẹ̀ wá nú alukurani ìtẹ́nìyẹn wá sọ ni pé min ahliha ẹni yẹn jẹ́ nínú mẹ̀lẹ́bí ìyàwó ọba àgbàlagbà ni
ṣàpé bíi pé ńgbà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ táwọn èèyàn péjọ ṣahida shahidun lòun bá dá sí pé ẹ jẹ́ kó ń kọ́ mi pé nǹkan qamisuhu ṣàpé májẹ̀mú ni kìí ṣe pé ó dá ẹnìyẹn lójú ẹnìyẹn ò sọ̀rọ̀ ń sọ̀rọ̀ pé ó sojú mi ó ní ẹ jẹ́ ká fi làákàyè gbé pé nǹkan qamisuhu qudda min qubulin tó bá jásí pé aṣọ Yusufu ẹ̀yìn ló ti ya ẹ̀yìn qubulin iwájú ló ti ya fáṣọ dàkátì a jẹ́ pé aráalé wa ọmọ wa ní sòtítọ́ òun ló sòtítọ́ torí pé ó ń láti jásí pé nígbà tí Yusufu bùṣọ tóun fẹ́ jára rẹ̀ gbà ló yaṣọ mọ́ Yusufu lọ́rùn. wàhùwà mìnálíkà àdìbínà ó ń láti jásí pé òpùrọ́ ni Yusufu ó jẹ́ lára àwọn òpùrọ́ ni. àmọ́ wa in kana qamisuhu qudda min duburi àmọ́ tó bá jásí pé ẹ̀yìn láṣọ Yusufu ti ya ẹ̀ gbọ́ fakadhabati ajásí pé ìyàwó ọba ní í ṣe kínni òun ló purọ́ àbí fasọdàkátì àyà yẹn mo fẹ́ kó o bá ń wá tó bá pẹ́ yìn láṣọ yẹn ti yá sọgẹ́tì mi nìsín fakadhabati irọ́ ni mọ̀lẹ́bí wa ń pa àbí òótọ́ ni irọ́ ni mọ̀lẹ́bí ni Yusufu ń pa bá mi wá àyà kí ni mo pè ní ìsìn àyà ìwọ òsìrí ti ń bẹ́ẹ̀ ṣèbí Kùránì wà níwájú tiẹ̀ wà kílẹ̀ pé ìyẹn kí ló kàn kọ́bílà mina sadiqina fakadhabati irọ́ ló pa lẹ́bí wa pa wàhú àbí wàhúwà mina sadiqina yóò máa jásí pé Yusufu ló ń ṣe kíni o ló ń sòtítọ́ ọmọ kékeré kọ́ kìí ṣe kókó àmọ́ táwọn fún tafsiri máa tún ni pé ọmọ kan wà nínú ilé ọmọ àkókò ni wọ́n ń tọ́ ó jẹ́ nínú ọmọ mẹ̀lẹ́bí ẹ wá máa gbọ́ o mo fẹ́ yanjú ẹ o tó o bá lọ ka tafsiru dáadáa ó mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ̀ yìí ọmọ yẹn sọmọdé àgbàlagbà ló sọ̀rọ̀ ń bẹ̀ ó di méjì ń bọ̀ wá mú ẹ̀rí àwọn àfáà wá lórí ẹ̀ o ó wá ní wabnu mashito ibnatu Fir'aun àti ọmọ tí ẹni tó wá bá ọmọ Fir'aun náà dirun ọmọ rẹ̀ pé ìyẹn náà sọ̀rọ̀ ń kékeré eléyìí lọ́rọ̀ tí Ibn Abbas wí pé mẹ́rin ni wọ́n àwọn àfáà kan wá pa mẹ́rin yẹn pọ̀ mẹ́mẹ́ta ògbọ́n wá sọ wọ́n di mélòó wọ́n sọ wọ́n di méje wọ́n kún lóorin. ẹlẹ́ẹ̀kẹta tá a tún rẹ́ lòmíì tó mú wá wípé àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ ṣàpò ó ti di ìran méjì ìran mẹ́ta ìkan lọ́dọ̀ Abu Huraira ìkan lọ́dọ̀ Abu Huraira ìkan lọ́dọ̀ Ibn Abbas Abu Huraira ní mẹ́ta Ibn Abbas pè ní mélòó òun pè ní mẹ́rin. ara kẹta Suhaibu Rumi àfáàwá Suhaibu tó jẹ́ ara Róòmù tóun jẹ́ Nasara kó tó gba Ìsìlámù òun náà ní òun gbọ́ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallama hadisi yẹn hadithun tawilun hadisu tó gùn ni àmọ́ ń ta afẹ́ ló ń bẹ̀ ni pé qala fihi ó lá Ànábì sọ ń bẹ̀ ó ló ní fajahati murahatun bibni laha turdi'uhu wọn lárábìnrin kan ó gbé ọmọ kan wá ọmọ yẹn ọkùnrin ni ó ń fún ọmọ nì lọ́mú lọ́wọ́ ó ní faka annaha taqa asati an taqa nafsaha fi nnar wọn lánàbì ló sọ bẹ́ẹ̀ wípé arábìnrin nì ó ti fẹ́ ju rẹ̀ sínú iná ọ̀rọ̀ yìí ń jẹ́ nínú ìtàn àwọn asahabul ukhdud
tálùkùránì sọ pé wọ́n ń fìyà jẹ àwọn èèyàn, wọ́n ń fìyà aná jẹ wọ́n torí pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run. wọ́n lárábìnrin yẹn fẹ́ jura rẹ̀ sínú iná. faqala sabiyyu, lọ́mọ rẹ̀ wá sọ pé ya umma isbiri, ìrẹ́ ìyá mi ṣe sùúrù, fa innaki ala al-haqqi, ìwọ ló ń bẹ lórí òtítọ́, wọ́n torí ẹ̀ parẹ́. wọ́n lọ́mọ yẹn náà sọ̀rọ̀, ọmọ ti di mélòó ní ìsìn, ó ti di 8. ààrẹ ọ̀kan lọ́dọ̀ Suhaibu Ar-Rumi, Abu Hurairah sọ pé lam yatakallam fil mahdi illa 3, kò sẹ́ni tó sọ̀rọ̀ lórí ìtẹ́ kọjá àwọn èèyàn 3. istithnaa'u ń bẹ́ńbẹ́, àyàfi èèyàn 3, ẹlòmíì ò sọ̀rọ̀ lẹ́yìn àwọn 3. àmọ́ Ibn Abbas rí èèyàn 4 mú wá. Suhaibu Ar-Rumi náà sì ṣe kí ni o, ó mú èèyàn kan wá. àdìsù eléyìí tá a mú wáyé Imam Ahmed ló gbà wá, tá a bá lọ ka musnad wọn ó wà ńbẹ̀. so bákan náà tá a bá tún wá tẹ̀síwájú, Imam Bukhari, Imam Muslim náà gba àdìsù tá a wí yẹn wá, Imam Bukhari náà gbà wá. ibi tí Imam Bukhari gbà wá, tá a bá lọ ka Shari'u Muslim, ẹ jẹ́ kí n wá sọ ọ̀rọ̀ tó jáde ńbẹ̀. ó ní qala haddathana Hammad ibn Salma, sọmọ bínú, rawahu al-imam fi sahihi, Imam Muslim ó gba àdìsù yìí wá, Imam Muslim gbà wá. mi ò lámàdájú pé Imam Bukhari gbà wá, àmọ́ Imam Muslim gbà wá. ọ̀rọ̀ tá a ṣe ń sọ náà ni pé àwọn àgbélẹ̀rọ àwọn Yahudi àti Nasara nínú Sahihul Bukhari àti kíni o àti Muslim. ó wá ní rawahu al-imam fi sahihi, tíyẹn bá lọ ka hadith 3005. ó ní haddathana Hammad ibn Salma bil isnadi sábìkì. so Hammad ọmọ Salma ló gba ọ̀rọ̀ yìí wá pẹ̀lú ìsìnàdù àdìsù tí a gbé síwájú yẹn. ó ní walakin qala fihi, àmọ́ àwọn wá sọ ń bẹ̀ wípé ataja amra'atun, ìyẹn àdìsù Suhaibu Ar-Rumi ni mò ń sọ. wọ́n wá ní ataja amra'atun, tí dìgbà tárábìnrin kan fi dé, wa ma'aha sabiyyun laha, ó sì ní ọmọ kékeré kan lọ́wọ́, ọmọ yẹn yìí sọ ọmọ kókó. máa gbọ́ o, wa lam yaqul innahu radi'u, àfa wa tó ṣe Shari'u àdìsù àfa Imam wa Muslim, èyí tí ń jẹ́ àfa wa al-Imam an-Nawawi rahimahullahu ta'ala, táwọn àfa sunna àtàfà sufi gbà pàgbà àfa àgbà ni. àwọn wá ń sọ fún pé lam yaqul innahu radi'un, wọn sọ ń bẹ̀ pọ́ ọmọ yẹn mú lọ́wọ́ o. gbọ́, ó ní lam yaqul innahu radi'un, wọn sọ wípé pé kò sọ pé, kò sọ̀rọ̀ tó sọ pé ọmọ yẹn ṣe kí ni, ó mú yàn lọ́wọ́. ó ní al-amru alladhi iqtada bil imam an-Nawawi hayaqul, wọn lọ́rọ̀ tí ó tọ̀dọ̀ Imamu Nawawi yẹn wá. Imamu Nawawi ń jẹ́ kó yà pé ayakula, pé n tó yẹ kó sọ ń bẹ̀ yẹn ni pé dhalika sabi, pé ọmọ kékeré yẹn o lam yakun fil mahdi, pé kìí ṣe ọmọ tó wà lórí ìtẹ́ o, bal kana akbar, ó ti dàgbà. ọmọ kékeré kọ́, ọmọ tó dàgbà ni. min sa'ibil mahdi, òun ti dàgbà tayọ ká sọ pé ọmọ tó wà lórí ìtẹ́ ni. wa in kana sagira, bó tiẹ̀ jẹ́ pé ọmọ kékeré ni, sọ̀bíyù ni, ọmọdé. torí pé tá a bá ń sọ̀rọ̀ tùfúlá, tá a bá ń pọmọ ní kókó, ó lóye ọdún tó bẹ̀rẹ̀, ó lóye ọdún tí ó parí, tí ó fi máa jẹ́ sọ̀bíyù lọ́dọ̀ Lárúbáwá. Imamu Nawawi jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé lam yakun fil mahdi, ọmọ yẹn ò sí lórí ìtẹ́, torí pé kò sínú àdìsí yẹn yìí pé ọmọ yẹn mumú, sọ̀bíyù ni wọ́n pè é. Imam Muslim náà gba àdìsí yẹn wá, àwọn wá ṣe Shari'u ẹ̀ láti jẹ́ ká mọ̀ pé èyí tí wọ́n ń wí wọ́n èyí ṣe ọmọ tí mumú, kò sí lórí ìtẹ́. Qala al-Hafizu al-Madhi, àfọwọ́ Hafizu al-Madhi náà dá sí, lọ ka Shari'u Muslim, èyí tí mo sọ nísìnyí yẹn, lọ ka volume 16 nínú 106, ó bá ń bẹ̀. volume 16 page 106, pé ọmọ èyí tí wọ́n wí o kìí ṣe kókó ọmọ, kò sì wà lórí ìtẹ́, lóòótọ́ ọmọ kékeré ni.
Hafizul Madhi òun wá ní yahtamilu an yakuna min kalami Suhaibi ó ṣeéṣe kọ́rọ̀ tí wọ́n sọ ni kó jẹ́ pé Suhaibi gangan ló wí tó lọ́ọ́ má nà Muhammad ẹ̀gbọ́n táfà yìí wí o tó bá yẹ pé bàbá wa Mudirul Markaz ló wí adama Allahu hayatahu wa dawlatahu wa abqahu lil islami so tó bá yẹ pé wọ́n ní wọ́n bú sọ̀hábà ni ètí wọ́n wí nù àfáàgbà kan ní sọ̀rọ̀ tí ń jẹ́ Hafizu al-Mazi ó lọ́rọ̀ tá à ń sọ yahtamilu an yakuna min kalami Suhaibi Rumi ọ̀rọ̀ yẹn tá a bá wò á rí i pé ọ̀rọ̀ Suhaibu Rumi ni ó ní fa innahu kana indahu ilmu akhbar nasara ilmu akhbar nasara torí pé ìmọ̀ àwọn nasara ń bẹ lọ́dọ̀ ẹ̀ tẹ́ gbọ́ ìmọ̀ àwọn nasara akhbaru àwọn ọ̀rọ̀ ìtàn tí ń bẹ lọ́dọ̀ wọn ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ lọ ka ilé inú tafsir tá ń pè ní tafsirul Qur'an al-Azim volume 8 page 389 àwọn ibìkan bẹ tá à ní hájà láti sọ orúkọ tírà tàbí ká sọ péjì àwọn kan bẹ akàn lo hájà akàn filẹ̀ ni ọ̀rọ̀ tún wá lọ yí pé zakara ulamahu atfalan bẹ́ẹ̀ làwọn àfa wọ́n tún dárúkọ àwọn ọmọ kan tó jọ ọmọ kókó àwọn ọmọ kókó míì takallamu fil mahdi tí wọ́n gbà pé wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ walakin akhbaruhum wurdat fi athari mawqufa àmọ́ àwọn ọ̀rọ̀ wọn ni a rí pé tá a bá wò mí a rí pé ọ̀rọ̀ yẹn kò kú lọ́dọ̀ sàábé lọ́dọ̀ tábàáyín jàre tá a bá rí gbà tábàáyín kan ló wí eléyìí kò ṣeé gbé lọ sọ́dọ̀ ànábì gbọdọ̀ ìfá tá a sì máa rí pé àwọn ọ̀rọ̀ tó lẹ́ni tá a bá lọ ka sẹ́ríwù kìtàbù ṣífà ti àfáwà Ayyad Qadi ibn Ayyad tá a bá lọ ka volume 1 tá a bá lọ ka sẹ́ríwù ṣífà láwí o volume 1 page 233 lọ́wọ́ ọ̀rọ̀ yìí ń bẹ so tá a bá sì lọ ka Fathul Bari tó jẹ́ sẹ́ríwù Imam Bukhari sọ pé tí Imam Bukhari náà bá ládìsù ni sẹ́ríwù yẹn náà lè débẹ̀ lọ́ka volume 6 page 480 ó bá ọ̀rọ̀ yẹn ń bẹ tí wọ́n ní ọ̀rọ̀ yìí o àwọn àfáà náà gba ọ̀rọ̀ míì wá pé àwọn ọmọ báyìí wọ́n sọ̀rọ̀ ń kókó wọ́n á rí pé àwọn ọ̀rọ̀ ni àwọn tábẹ̀yìn àwọn tábẹ̀yìn kan ló wí tá a rí pé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ wọn ni táwọn tí a sì rí pé ọ̀rọ̀ náà tó lẹ̀ tá a lè gbé lọ́dọ̀ ànábì wájú wa lọ sínú al-Qur'an ọmọ mẹ́rin ló sọ̀rọ̀ lórí ìtẹ́ mẹ́ta ni lóòótọ́ àmọ́ Ìsá nìkan ló correct bó ṣe wà ní al-Qur'an Ìsá nìkan ló ṣe kíni ló lálàáfíà nù wọn gbogbo tí wọ́n kàálẹ̀ yìí tí wọ́n kàálẹ̀ yìí kò lálàáfíà wájú àjọ lọ sínú al-Qur'an kájọ lọ wò tá a bá lọ sínú Ali Imran àwọn ọmọ mẹ́ta ló sọ̀rọ̀ lórí ìtẹ́ obìnrin jẹ́ méjì ọkùnrin kan obìnrin méjì ọkùnrin kan ẹnjìníà ọgbọ́n tá a sọ yìí àbí asàfùlà yóò ó dàbí pé méjì péré méjì làwọn ọmọ tó sọ̀rọ̀ lórí ìtẹ́ tálùkùránì sì gbé jájọ lọ sínú súrátù Ali Imran aya 35 to 37 jájọ lọ́ka ọlọ́ni wa idh qalati imratu Imran nígbà tí arábìnrin tá ń pè ní imratu Imran tí ń jẹ́ ìyá Maryam ìyá Nabi Isa ìyá Isa ó ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ pé rabbi rẹ̀ ọlọ́wọ́n bẹ̀ mí inni nadartu laka ma fi batini muharrara sórí tí ń bẹ nínú mi tí ń jóyún yìí nadartu mò ń pinnu mo sì ń bẹ̀ ọ́ pé muharrara mo fẹ́ yàn dá rẹ̀ fọlọ́hún pé kó jọkùnrin ní ń bẹ lọ́hún pé òun fẹ́ kó ṣe kí ni o kó jọkùnrin. oni fatakabali minni tó bá wá jọkùnrin òun yàn dá rẹ̀ fọlọ́hún kó máa ṣe lọ́hún ìtọ́lọ́ nìkan ni ó máa ṣe
fataqabbal minni mo fẹ́ kó o bá mi gba àdúrà yìí innaka anta sami'ul alimu torí pé wọ́n lọ́ba tí máa gbàdúrà àmọ́ ó mọ àdúrà tó máa gbà ó sì mọ ibi tó máa gbà sí Ọlọ́run gbàdúrà yẹn àmọ́ kì í ṣe ibi tó fẹ́ ló gbà sí àdúrà yẹn ló padà gbà lórí Ìsá torí pé ìyá Ìsá òkúkú bẹ́ẹ̀ lọ́hùn pé kó wá fóun lọ́mọ Ọlọ́run kàn mú wá ni torí pé kò tẹ́ lọ́rùn ó gbà á túláàsì ni àmọ́ ìyá tó bí òun ló ti tọrọ rẹ̀ kalẹ̀ pé n tó béèrè yìí á fi dán ọ wò á fún ọ lóbìnrin obìnrin yóò wá jọ ọmọ ìyanu yóò wá bírun tí wọ́n béèrè Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ Al-Qur'an ní falamma wada'ataha nígbà tó wá bí ọmọ náà qalati ó wá ká lára nígbà orí gbóbìnrin ni kò ṣe dédé tó fẹ́ ó wá ní inni wada'tuha unsa bíbí tí mo bí ọmọ yìí mo rí gbóbìnrin ni wallahu a'lamu bima wada'ati àmọ́ Ọlọ́run àbá nímọ̀ púpọ̀ jùlọ ìdí tó fi ṣe lóbìnrin tí ò ṣe lọ́kùnrin ṣàpó ti gbà fọ́lọ́run lẹ́sẹ̀ kan náà pé wà lẹ́yìn dhakaru kal unsa àmọ́ lẹ́yìn dhakaru ọ̀rọ̀ yẹn ká lára lẹ́yìn dhakaru kal unsa kò ṣe é fi jọra wọn a lè fi ọkùnrin ká máa fi wé obìnrin ìyẹn ni pé kò sọ́kùnrin tó lè tá a lè máa fi compare obìnrin níyà yẹn sọ ó wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ní sàmẹ́ìtù Maryama mo sọ ọmọ náà ní Maryama wa inni u'idhuha bika mo wá bẹ̀ ọkọ bá ń dáàbò bò wa dhurriyyataha àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló fi ń jásí pé ẹ̀yin tẹ́ ń jiyàn pé Ìsá ò bímọ àgọ́ mímọ̀ ń bẹ lára yín wa dhurriyyataha àwọn àwọn ni ó jẹ́ zúríyà rẹ̀ ṣọ̀pọ̀ tí ń sọ wa dhurriyyataha mina shaytani rajimi àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gbogbo tí ó jáde lára ẹ̀ àti tí ó jáde lára àwọn tọ̀hún àtúnwárí àyà tó wá sọ fún wa pé kò sójíṣẹ́ Ọlọ́run kan àbánábí Ọlọ́run kan tó wáyé àfi kó jásí pé wọ́n fẹ́ àwọn sì bímọ òun náà sì bẹ lọ́hún lẹ̀ u'idhuha bika àbí u'idhuha biki wa dhurriyyataha mo fọlọ́run ṣọ́ àtàwọn in tí ó jáde lára ẹ̀ àti in tí ó tún jáde lára àwọn tí ó jáde lára ẹ̀ mina shaytani rajim pé kí ṣàìtọ́ni kó má ní kápá lórí wọn. ó tún wá ní fataqabbalaha rabbuha biqabulin hasanin Ọlọ́run wá gbàdúrà yẹn tán yányán níbi tọ́lọ́ nìkan fẹ́ gbà ní pé wa ambataha nabatan hasanan Ọlọ́run rí i pé wọ́n tọ́ ọmọ yẹn Ọlọ́run fún nítọ́jú tó péye báwo ló ṣe fún nítọ́jú tó péye wọ́n ní pé ta ló fẹ́ tọ́ káwọn èèyàn wá máa ju kálámù sínú omi ó wà nù Kùránì wọ́n ju kálámù sómi pé ẹni tí kálámù rẹ̀ bá ṣe kíni o bóyá tó bá lọ nú omi sọ pé kálámù ọmọ fóni ti Zakariya ló wá ṣe dédé Zakariya sì ń wú ọmọ ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ni pé Yorùbá máa ń ní orí ọmọ ní máa pé ọmọ wáyé ìwọ tó ń wá ọmọ ni ó máa tọ́jú má bínú sọmọ lọ́mọ ọlọ́ni Zakariya wá tọ́ wakafalaha Zakariya ló gbà á tọ́ ní kókó ó gbọ́ Zakariya ló gbà á tọ́ ní kókó ìkókó tó wà yẹn náà ni wọ́n ń rí wípé oúnjẹ máa ń dọ́dọ̀ Mariama kí Zakariya bá lọ gbóúnjẹ wá sọ pé òun ló ń fún lọ́mú bí wọ́n ti sọ fún wa ní pé ó gbé e síbì kan tó yẹ kó òun nìkan ní máa gun orí sóró lọ bá torí pé òun lọ́lọ́ ní kó tọ́ Kùránì sì gbé e pé òun ló tọ́ kò sí lọ́yàn tí ó fún yóò wá lọ po nǹkan mímu wá fún nígbà tí ó bá fi dọ́dọ̀ ọmọ yóò bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ yóò wá máa bi Mariama ìyẹn fi hàn pé Mariama sọ̀rọ̀ lórí ìtẹ́ Mariama ṣe kí ni ìyá Ìsá sọ̀rọ̀ lórí ìtẹ́ Kùránì ló sọ bẹ́ẹ̀
tó bá wá dọ́dọ̀ rẹ̀ ọlọ́ni wàjádá inda harizikon mi ò rò pé yẹn wà nù súra yẹn dàkálà tó bá wọlé tọ̀ wàjádá inda harizikon ó wọlé tọ̀ ó wá bá oúnjẹ lọ́dọ̀ ọmọ àkókò kọ́ ìyanu wá bá pé kọ́ láti ó wá ń bi mariam lè rí pé kọ́lá ya mariam ìrẹ́ mariam anélaki hádà níbo ló ń jẹ eléyìí ti wá bá ọ lọ́mọ bá dáhùn pé wà mí ní indillahi ọ̀dọ̀ ọlọ́run ló ti wá o torí pé kí ni inna Allaha yarzuqu man yasha'u bighairi hisabi ọlọ́run a máa fẹ́ ni tó bá wọn ní jíjẹ láì ṣe wàhálà rárá ọmọ tí ò lè dá nǹkan kan ṣe wọ́n wá ní ìyẹn ní Zakariya wá rí lóògbé bọ́lọ̀ ń bá ṣerú nǹkan báyìí tó ń fún ọmọ kókó ló ń jẹ láì ṣe wàhálà ta ló ní kó lè fẹ́mi náà lọ́mọ tí ń bá bẹ́ẹ̀ lalkurani unalika da'a Zakariya rabbahu ibẹ̀ yẹn ni Zakariya ti bẹ Ọlọ́run pé rabbi abuli min ladunka zurriyatan tayyiba ó dá o fẹ́mi náà ní ọmọ tí ó ní ìran tó dáa fẹ́mi náà zuriya ìran tí ó dáa tí ó yanjú léyìí tó ń fi hàn pé ọmọ tóun náà bí òun náà bímọ báwọn afáà tiẹ̀ sọ pé wọ́n bẹ́ẹ̀ lórí ni ìtàn Israiliyatu náà ni innaka sami'u du'a Mariama ìyá Ìsá sọ̀rọ̀ lórí ìtẹ́ ara àdìsù kò gbé àdìsù wa ń gbé àwọn tálùkùránì sọ̀rọ̀ rẹ̀ wà Ìsá bùnú Mariam Ìsá ọmọ Mariam náà sọ̀rọ̀ lórí ìtẹ́ tá a sì rí àyà rẹ̀ nínú Qur'an Ali Imran àyà 45 pé wa idh qalatil malaika ya Mariam nígbà táwọn màláíkà tí wọ́n ń bá Mariam sọ̀rọ̀ pé inna Allaha yubashiruki bi kalimatin minhu Ọlọ́run bá ń fún ọ nírò pé ó bí ọmọ kan tọ́lọ́run ó pàṣẹ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run sì lo kẹ́límà fún Yahya náà àwọn tí wọ́n ń pariwo kẹ́límà pé ọ̀rọ̀ Ọlọ́run Yahya náà Ọlọ́run lo kẹ́límà fún nínú Kùránì kí là ń pè ní kẹ́límà níbí Ọlọ́run ó fún ọlọ́mọ kan lọ́dọ̀ ààrẹ látọ̀dọ̀ ààrẹ wà àṣẹ ni yóò pàṣẹ ọmọ ismuhul Masih orúkọ rẹ̀ ó máa jẹ́ Màsáyà wọ́n máa pè bẹ́ẹ̀ Ìsá bùnú Maryam Ìsá ọmọ Maryam wajiyan fi dunya wal akhirah lẹ́ni tí ó gba ìláyé àti lọ́run wa minal muqarrabina yóò sì wà nínú àwọn tí wọ́n súnmọ́ lọ́hùn wa yukallimu nnasa fil mahdi wa kahla yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ àti tó bá tún dàgbà wa mina salihina yóò sì tún wà nínú àwọn èèyàn rẹ̀ tó bá ka súrátù Maryam yẹn àyà 30 nǹkan yẹn wá ṣẹlẹ̀ wípé inni abudullahi ó sì sọ̀rọ̀ àtàníyà kìtàbà àtàníyà yẹn ni pé Ọlọ́run fún mi ní mẹ́tìrà Ọlọ́run ṣe kí ni ó fún mi ní mẹ́tìrà tá a bá lọ sínú súratul Maida náà àyà 110 ó tún gbé e pé Ìsá ó sọ̀rọ̀ lórí ìtẹ́ nígbà Ọlọ́run bá ń ka Ìsá lójú pé idh qala Allahu ya Ìsá ibna Maryama nígbà tó Ọlọ́run bá ń bá Ìsá ọmọ Maryama yìí pé udhkuru ni'mati alayka rántí àwọn oore tèmi Ọlọ́run ṣe fún ọ wa ala walidatika àtẹ̀yí tí mo ṣe fún yàrá rẹ idh ayyadtuka bi ruhil qudus nígbà tí mo fi ẹ̀mí mímọ́ tí mo ní kó máa gbèjà rẹ tí mo fi kún ọ lọ́wọ́ tẹ́bẹ̀ báwọn yẹn bá bí ọ lẹ́rìí nǹkan ó rí dáhùn takallama an-nasa aw tukallimu an-nasa ó ń báwọn èèyàn sọ̀rọ̀ fil mahdi nígbà tó wà lórí ìtẹ́ wa kahlan àti ìgbà tó dàgbà gbogbo àwọn tí wọ́n wí méjì péré la nínú Al-Qur'ani Mariam àti ìyá rẹ̀ ọmọ kan sọ̀rọ̀ lórí ìtẹ́ Yusuf rárá o irọ́ ní bẹ́ẹ̀ o àwọn àfáà náà sì já mọ̀ wípé irọ́ ń bẹ́ẹ̀ kò sọ ọmọ tó sọ̀rọ̀ lórí ìtẹ́ lójú ayé Yusufu àwọn ìtàn yìí ìtàn Israiliyatu ni wàá gbọ́ ní tí àfáà wa yìí ń sọ níbí báyìí wàá gbọ́ wọ́n ní àdísù kan rawa Ibn Jarij an Abi Hurairah jẹ́ kí n fún ẹ nínú tafsiri tí mo ti fẹ́ ka
ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí tó bá lọ ka tafsiri àfáwà At-Tantawi nínú wàsíìtù wọn ìyẹn tiẹ̀ kọ́ tó bá lọ ka tafsirul manari tafsirul manar àfáà yìí wá ń sọ̀rọ̀ mbẹ́ ó ní rawa Ibnu Jariri an Abi Huraira Ibnu Jariri gba ọ̀rọ̀ yìí wá látẹnu Abu Huraira yìí pé qala Isa ibnu Maryam pé wàsọ ibu Yusuf pé àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ Isa ọmọ Maryam àti ọmọ tó sọ̀rọ̀ lórí ìtẹ́ láyé Yusufu wàsọ ibu Jurayj àtẹ̀yí tá a sọ pé ó sọ àwọn dáná sun ilé ìjọsìn rẹ̀ ó ní takallamu fil mahdi ó ní wọ́n sọ̀rọ̀ lórí ìtẹ́ àfáàní wa hadha mawqufun ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tábàáyìn ni ó ní wal marfu'u da'ifun káwá gbé lọ́dọ̀ Ànábì da'ifun ni ó ní wà qad ikhtara Ibnu Jarir Ibnu Jarir ló ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ààrẹ ó ní wà káwọ́ Ibnu Kathir biduni ta'yid wala tad'if Ibnu Kathir kan mú wá ní kò dọ̀ afẹ́ kò tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ kó kún pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ ó kàn filẹ̀ bẹ́ẹ̀ ni ibi tá a ti lánàá wò nù. so ìyẹn fi hàn wípé gbogbo ọ̀pọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ yìí Israiliyatu ni wọ́n tá a dẹ̀ gbà wọ́n wọlé kọ́lọ̀ kó dàbí kó ṣíjú àánú wa mo sì mọ̀ pé ó ti yé wa níwọ̀nba kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ a rí i pé àwọn ọmọ méjì ló sọ̀rọ̀ lórí ìtẹ́ Mariama àti Isa ló wà ní Al-Qur'ani àwọn ọmọ kan wá ń sọ̀rọ̀ àwọn ọmọ kan ń sọ̀rọ̀ Israiliyat ni àgbélẹ̀rọ ẹ̀ṣẹ̀ jàre àlẹ́òye fabricated mythology àwọn ẹ̀rọ rí tí wọ́n gbé wá láti inú ẹ̀sìn wọn àti tí wọ́n ti kà tí wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn àfáà wọn náà ni wọ́n ń gbé wáyà yín láti wá máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ eléyìí náà bí ó ṣe mọ nìyẹn ó rí i pé tó bá dọ́dọ̀ àwọn àfáà wọn á sọ fún wọn bí qala ba'duhum kana sabiyyan fil mahdi shahidun min ali àwọn àfáà náà wọ́n jiyàn lórí ẹ̀ ẹnu ọkọ̀ àmọ́ tó bá lọ wo ntálù Kùránì sọ yẹn shahidun min ali ayẹ kì í ṣe ọmọ kékeré àwọn kan ní sọ̀bíyù ni ọmọ orí ìtẹ́ ni nígbà táwọn kan ní rárá o ẹni tí wọ́n ń sọ yìí o wọ́n ní kánà dàléhì àkódà ó ti ní rúgbọ̀n ṣé jẹ́ sáré tọwọ́ bọ̀bẹ̀ yẹn díẹ̀ engineer jẹ́ ń tọwọ́ bọ̀bẹ̀ yẹn díẹ̀ shahidun min aliha arínú àwọn kan tí wọ́n lọ lórí pé ọmọ yẹn ń bẹ lórí ìtẹ́ ni lára àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ ni Sa'id ibn Jubair Atahu ibn Sahib Ibn Abbas ọ̀rọ̀ Ibn Abbas ni àwọn ti bí yẹn wọ́n gbà lẹ́nu ẹnìkan tó fi wá dọ́dọ̀ Ibn Abbas ni so àwọn kan wá lọ sórí èyí ni pé ọmọ yẹn torí pé Ibn Abbas ti sọ bẹ́ẹ̀ àwọn náà pọ̀ lọ bẹ́ẹ̀ tí wọ́n gbà pé ọmọ àkókò ni àwọn kan ní kana rajulan dha lihya ẹni yẹn ti dàgbà ó ti nírùngbọ̀n báwọn náà ṣe mọ̀ pé ó nírùngbọ̀n kò yá wa náà o àmọ́ àṣà mọ̀ pé ẹni yẹn ṣe kí ni ó ti dàgbà bẹ́ẹ̀yàn bá sì ti dàgbà ó ti ṣe kí ni shahid ẹni tó ti dàgbà ni ẹ tún wá gbọ́ o Ibn Abbas tó pọ̀ mọ́tò òun ní kókó òun náà ló tún wá sọ bí pé kana dha lihya tí ẹ dákun àwọn òwò ní dà wá láàmú tó yìí nínú ẹ̀sìn wọ́n ní haddathana Ibn Waqi' wa qala haddathana abi an Israhil an Samaki an Akrima an Ibn Abbas wọ́n ní kana dha lihya ó jẹ́ ẹni tó ní irùngbọ̀n ìyẹn fi hàn pé ìkan nínú ọ̀rọ̀ méjì ó ń láti jásí pé wọ́n parọ́ kan mọ́ torí pé èyí ṣe déédéé Kùránì pé wa shahida shahidun kìí ṣe pọ́rọ̀ yẹn ṣojú ẹni yẹn ìgbà tí wọ́n ń rojọ́ ẹjọ́ ṣojú ẹ̀ ló ń wá dá sí ṣe àwọn pé ẹni tó fẹ́ dá sọ̀rọ̀ ó lè ti ní irùngbọ̀n lóòótọ́ tó lágbàlagbà ni eléyìí ní haddathana Abu Kurayb qala haddathana Waqi' haddathana Ibn Waqi' qala haddathana abi an Sufyan an Jabir an Abi Malika an Ibn Abbas again pé shahida shahidun min aliha yẹn
ó ní kana min khassatil mulk pé ẹni yẹn lára àwọn èèyàn tí wọ́n jẹ́ mẹ́wàá ọba ni àmọ́ Kùránì pè ní mọ̀lẹ́bí arábìnrin túgbọ́n mi ó ní qala haddathana abi àdìsù àwọn tó mú tó kìyẹn náà wá ní o so ani Imran ibn Hadir aw Hudair sami'a Ikrima yakul òun gbọ́ lẹ́nu Ikrima tó sọ pé shahida shahidun min aliha pé ma kana bisabiyin ẹni yẹn èyí ṣe ọmọ kékeré o walakin kana rajulan hakima ọkùnrin tó ti gbọ́n ni àgbàlagbà ni ṣo ń gbọ́rọ̀ jẹ́ kí n dárúkọ tafsiri tí mo ń ka yìí káwa náà ká dákun ká lọ wò ó kọ́lọ̀ ń kó dáhùn kó ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ a rí i pé àwọn èèyàn ń dà wá láàmú púpọ̀ tafsiri Tọ́bárì ni tafsiri àtọ́bàrí sọ pé nísìnyí àwọn kan lọ́mọdé Ibnu Abbas kan yẹn náà tó wá ń ṣe ń sọ pé onírùngbọ̀n so Mujahidu náà gbà yí pé ẹni yẹn rajulun àgbàlagbà ni Ibnu Jubairi náà gbà pé ẹni yẹn àgbàlagbà ni níbomi Ibnu Abbas tún gbà pé dhulihya nínú rìwáyà mi wọ́n ní haddathana Amr ibn Muhammad akhbarana Ismail an Samaki an Ikrima an Ibn Abbas shahida shahidun min aliya dhulihyatin onírùngbọ̀n ni ẹni yẹn ti nírùngbọ̀n sọ́mọ àkọ́kọ́ yẹn ló nírùngbọ̀n so riwaya mi wà ani Ibn Abbas again dhulihyatin pé ẹni yẹn nírùngbọ̀n ani Ibn Abbas again dhulihyatin pé ẹni yẹn dàgbà ó ti nírùngbọ̀n la ilaha an Jabir an Abi Mulika shahida shahidun min aliya kana min khassatil mulk òun ni lára àwọn tí wọ́n jẹ́ mẹ́wàá ọba ni. nínú ẹgbàá wa mi lọ́dọ̀ àfàwà Qatada ó ní rajulun hakimun ẹnìkan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n min ahliha nínú àwọn aráalé ìyàwó ọba ni. haddathana Sufyan an Mansur an Mujahid kana rajulan àwọn èèyàn tún gbà bẹ́ẹ̀. ẹgbàá wa kan nù ẹgbàá wa mi tiẹ̀ sọ fún wa yìí pé èyí táwọn yẹn sọ ni pé al-qamisa al-maqduda aṣọ tó yá yẹn wọ́n á fẹ́ rojọ́ lórí èyí hùn kọ́ ló kàn wá sọmọ àkókò ló sọ̀rọ̀ àbágbàlagbà àgbàlagbà ló sọ̀rọ̀ kìí ṣe ìkókó ọlọ́run ò sọ̀rọ̀ kókó ń bẹ ó ní wa shahida shahidun min ahliha làwọn afábá gbé tán tó jẹ́ ìtàn yehudi àti nasaraniya pé ọmọ kan sọ̀rọ̀ lórí ìtẹ́láyé Yusufu ẹlẹ́mìí ìpadà níbo ló ti rí àwọn ọ̀rọ̀ èyí ká ìwọ ò ṣe wàhálà ni àwa ń ṣe wàhálà ni kọ́lọ́n kó dáhùn kó ṣíjú àánú wa ibi náà ni a dúró sí torí pé a ní lẹ́kṣọ̀ lọ́la ṣẹ́gẹ́tì mi ní sí inshallah lọ́dọ̀ Al-Bastami so tá a tún tẹnubọ̀ míì lọ́sẹ̀ tí ń bọ̀ tí ó túmọ̀ jásí pé ó máa rí pé ó túmọ̀ pa ṣé eléyìí náà ọ̀rọ̀ ànábì náà ni sọ̀rọ̀ ànábì náà ni ìkan náà tún lélẹ̀ ajá dúró bẹ́ẹ̀ ẹnjìníà àbí káfà díìsù kékeré kan kú lára àwọn Israiliyatu náà ni wípé wọ́n lànàbí ọlọ́run kan bẹ́nu àwọn ànábì ọlọ́run ànábì kan nínú àwọn ànábì ọlọ́run wọ́n ní qarasati unamlatun àwúrẹ́bẹ̀ kan bá ó ta nínú bá bí ànábì yẹn ló bá ní kọ́ bá òun dáná sun gbogbo agboolé àwọn àwúrẹ́bẹ̀ lọ́lọ́run bá ń sọ fún jẹ́ kí àdìsí yẹn akhrajahu Muslim tabalọ́ka fi salami nínú báàbù náàyè àǹkọ́tìlì namli wọ́n ní haddathana Yahya tabalọ́ka hadith 2704 haddathana Yahya ibn Bukayr haddathana al-Layth an Yunus an ibn Shahab an Sa'id ibn al-Musayyib wa Abi Salma anna Aba Hurairah olóhùn gbọ́ lẹ́nu ànábì tó ń sọ yìí pé qarasati namlatun nabiyyan min al-anbiya àwúrẹ́bẹ̀
ó gé ànábì kan náà àwọn ànábì Ọlọ́run ó gé jẹ tó bá wà ànábì yẹn náà nínú àwọn Israẹli àwọn ànábì Israẹli àti àwọn Israẹli ni ó ní fọ amara bìkọ́rí àti nàmúlẹ̀ fàwọ́rìkọ́tì ló bá ní kó dáná sun gbogbo agbo àwọn kìnìún fọwọ́ Allahu ilayhi lọ́dọ̀ ń bá ránṣẹ́ sí pé à ń kọ̀rọ̀ sọ́tì kanamlẹ́tún àràkítà ummatan minal umam àwúrẹ̀ bí ẹyọ kan péré ló kàn ta ọ́ wọ́n sì dáná sun gbogbo odidi nation nù tó yẹ pé ní tó sábẹ̀ wọ́n ń ṣàfọmọ́. ẹ dákun ṣé lóòótọ́ lànàbí Ọlọ́run dáná sun ṣé lóòótọ́ ló dáná sun àwọn àwúrẹ̀ bí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ànábì wọnú àwọn ànábì Ọlọ́run lẹ́yìn tálùkùrọ̀ ẹ̀sọ́ fún àwọn pé mí ni wọ́n máa ń kọ̀ sọ́sínú àlíkà wà mí ni wọ́n máa ń lámùnàkùsùs àwọn kan ń bẹ apàtàn wọ́n fún ànábì àwọn kan ń bẹ apàtàn wọn àwọn tá apàtàn wọn ìtàn wọn ń bẹ nínú Kùránì mi ò lórí pé nínú wọn ni ṣé nínú àwọn tọ́lọ́ wọn pàtàn rẹ̀ fún ànábì ànábì Ọlọ́run wá dáná sun gbogbo agbo àwọn àwúrẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn bá parẹ́ bẹ́ẹ̀ nínú àwọn kan tiẹ̀ sọ pé Ọlọ́run ní fún tó ṣe nì òun yọ kúrò lánàbí Ọlọ́run Ọlọ́run dákun síjú àánú wa o kó ṣàánú fún wa o ràn wá lọ́wọ́ o ètè àwọn Yahudi Ọlọ́run ti kì wá nílọ o kódà wọ́n ní kàn jẹ́ nsáré fẹ́lẹ́ ikùn wọ́n ní haddathani Abdullah bin Muhammad al-Ja'fi haddathana Abdurrazzaq akhbarana Mu'ammar عن أمام عن أبي هريرة أبو هريرة ناني وني بينما ìyẹn kọ́ ni mo fẹ́ lò ó èyí tí mo fẹ́ lò ládìsù kan tó sọ wípé kéèyàn máa sin látọ̀dọ̀ Ọlọ́run ni kéèyàn wá máa yá látọ̀dọ̀ ṣèitọ́nù ni ṣèitọ́nù ló dá yíyá ṣèitọ́nù ló dá ká máa yá àdìsù yẹn wà lọ́dọ̀ mi ń bì ó pẹ̀lú ní tí mo fẹ́ sọ̀rọ̀ lórí pé ṣèitọ́nù ló dá yíyá pé tá à ń yá tó o bá sì wo sábàbí téèyàn máa fi yá nǹkan mẹ́ta ni nínú kórun máa kùnyàn tàbí kébi máa pààyàn tàbí káàárẹ̀ wà lára èèyàn wọ́n wá ní kéèyàn yá pé ọ̀dọ̀ èṣù ló ti wá àmọ́ kéèyàn sín àtọ̀dọ̀ Ọlọ́run ni lẹ́gbẹ̀ẹ́ ń tẹ́ bá ti rẹ́ni tó sín tó bá ti ṣàfọ̀mọ́ ẹ̀yà tètè ṣe kí ẹ kí àwọn béèyàn bá yá ẹ mọ́ kí naam Ọlọ́run dákun sí màá ka àdìsù yẹn insha Allah lọ́sẹ̀ tí ń bọ̀ ń sì dárúkọ bí tó wà Ọlọ́run dákun síjú àánú wò wá tí làákàyè rẹ bá ń sọ fún wọn pé mò ń takò àdìsù mi ò takò àdìsù torí mi náà máa lo àdìsù mò ń takò àwọn Israeliyat tí àwọn èèyàn lọ́mọ nẹ́bì tí wọ́n lọ́mọ wọn sàhábà nísìn ìyá àfáà wa sọ pé lam yatakallam ẹnìkan kan ò sọ̀rọ̀ fìlmáàdì lórí ìtẹ́ àyàfi èèyàn mẹ́ta bẹ́ẹ̀ kẹ̀rẹ́ yìí Mariam sọ̀rọ̀ lórí ìtẹ́ tí Al-Qur'ani gbé Ìsá sọ̀rọ̀ lórí ìtẹ́ Al-Qur'ani gbé àwọn méjìlá rí gbogbo àwọn tó kù kàràfáàtì ni Allahumma hadina صراط سوية يا رب العالمين اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك نبنا وإليك المصير ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين المركز اجا شيء اجا كين كاكني لك اللهم يا من شفيت ايوب وكشفت در يعقوب اشف كل مريض يتألم ولا يتكلم اللهم نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله اللوري ولكل روح أيستني بسبب المرض ربي أريه ثم أون ثم اشف كل نفس لا يعلم بوجه إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم إلاف إن أتينا فاتح
لقد جاءكم رسول من أنفسكم عزيز ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله kò mọ̀ ṣeré láṣẹ mọ́ fún wa o mọ̀ sì ṣe láwìí mọ́ gbogbo àwọn tá à ń bẹ lọ́hùn fún látòrí bàbá wa Albashir Adégbọ́lá bàbá wa lóṣogbo bàbá wa Sheikh bàbá wa Adégbìtẹ́ Albashir àwọn náà ń jẹ́ Yakub Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn káàdì gbogbo ẹ̀yin bàbá wa tá a jẹ́ níta ń ṣàdúrà fún atọkùnrin àtobìnrin Ọlọ́run bá wa ṣíjú àánú wò gbogbo yín náà tẹ́ ẹ sì kí wa fún ti ọjọ́ bí alhamdulilayi ayé ọjọ́ Jímọ̀ Ọlọ́run ní kí wọ́n bí wa Ọlọ́run dákun bá wa fi àlùbáríkà síjọ́ náà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ olùtẹ̀lé àwọn kan bí wọ́n ti gbìyànjú púpọ̀ wọ́n lọ ṣe oríṣiríṣi wá lánàá Ọlọ́run bá mi san wọ́n lẹ́san rẹ̀ àbótí ẹ pé èyí tí mo gbà wọlé ń bẹ́ńbẹ́ èyí tí mi ò sì gbà wọlé ń bẹ́ńbẹ́ àwọn organizer àdúrà àti dúpẹ́ mo gbà wọlé àmọ́ wọ́n á gbé kéèkì ẹ̀yin ní kẹ́ ẹ̀ gé ń tẹ́ ẹ gbé wá kọ́lọ̀ bá mi gé àlùbáríkà fún yín kì í ṣe pé bóyá mo fi dà wọ́n nù rárá torí pé mo lásìkò tí mo fẹ́ ṣerú ẹ̀ ó lè jọ́dún tí ń bọ̀ ó sì lè nídìí Ọlọ́run dákun bá wa ṣíjú àánú bá wa ṣe gbogbo wọn tí wọ́n wá kí mi lórí Facebook ni lórí ibòmíì náà ni Ọlọ́run bá mi kí wọn pẹ̀lú àánú pẹ̀lú dẹ̀ra ẹ̀mí gígùn àlàáfíà wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ tásìkò gbà mí láàyè láti dárúkọ tó yẹ kó tó bá di ọjọ́ mi mo lè máa dákọ wọn Ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn tó pé tí n bá dákọ ẹnìkan sí mi dá ẹ wọn pa ó dẹ̀ dárúkọ àwọn yẹn ó bàbá gbogbo wọn pátá Ọlọ́run bá mi ṣíjú àánú wọn gbogbo àwọn tá a máa ń bẹ lọ́hùn fún lórí kí wọ́n bá wa dá sétò yìí Ọlọ́run bá wa ṣe dáadáa fún ní kálukú wọn bá wa ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn tá à ń ṣàdúrà fún bá wa ṣíjú àánú wọn léèní mi ò ní láǹfààní àti dárúkọ ẹnìkankan torí pásìkò ti lọ à ń lọ bí a kàn gba ìpè méjì nítorí pé ọ̀nà ẹnjìníà jìn díẹ̀ a gba ìpè méjì péré tí ó sì ní gba àsìkò gbogbo ní táyà fi lò náà kò lè gbọdọ̀ ju ìṣẹ́jú márùn kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so bóyá bá fẹ́ pè wọlé nísìn alhamdulillah a fẹ́ kí ẹni tó bá fẹ́ pè wọlé kó pè wọlé tí ó bá dẹ̀ sí pè ká tètè mọ́ ọ lọ à ń fàsìkò yẹn náà wá ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n ẹ bá wa dá sí ètò yìí púpọ̀ ó ní ìdí ìkún lọ́wọ́ kọlọ́mbà àṣíjú àánú wo ní kálukú wa pàápàá àwọn nǹkan tá à ń sọ yìí a fẹ́ kó sínú àkọọ́lẹ̀ kó máa jẹ́ nù òwe tí ó máa jẹ́ òyìnbó tí ó máa jẹ́ lárúbáwá English and Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣèrànlọ́wọ́ lórí ẹ̀ tó bá jẹ́ ọkàn lọ́lọ́mbà fún yín lágbára ẹ pè wá lẹ́yìn ètò a ṣàlàyé ẹni tí ó ná wa sọ ẹni tó bá lè ṣerú ẹ bí ẹ méjì bá sì lè ṣe ẹyọ kan kò sí ní tó burú mbẹ lára àwọn wáàsí tá a ti ń ṣe a fẹ́ máa kó wọn sínú àkọọ́lẹ̀ so yóò sì máa ní ìdí yóò máa bùkátà owó ọlọ́mọba wa ràn yín lọ́wọ́ kó bá wa ṣe dáadáa fún ní kálukú fáwa Adéwọ̀lú Juma Olùṣọ́gá mo ṣàdúrà fún yín tí ìṣẹ́jú márùn-ún yẹn bá ti pé a máa lọ Honorable Rahim ọlọ́mọba wa ṣe dáadáa fún yín àfáwà alayé sí fẹ́ ń ṣọ ọlọ́run nígbàgbé yín Àdìgún Adégòkè ọlọ́mọba àgbàdúrà yín Àjàyí Saheed Olúyẹmí ọlọ́mọba má fi yín lẹ̀ ọlọ́run Màrúfà Adéníkẹta ìjọba mẹ́ṣíjú àánú wọ̀nyí ají ṣe fín ní Tajudeen Ọlábọ̀dé ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún yín sọ Ọlábọ̀dé Olúyẹmí Olúfẹ́mi ọlọ́mọba àgbàdúrà tiẹ̀ náà ọlọ́run ní kí n rí ìpè yẹn gbé ni ọlọ́run kó ṣàánú Ali Olúwa ọlọ́run bá wa ṣe dáadáa Kẹ́mi Adam bá wa àgbàdúrà yín Abdullateef Olúwakáyọ̀dé ọlọ́mọba wa ṣe dáadáa kárí gbogbo àtàjọ wà lórí ètò ọlọ́mọba wa ṣe dáadáa Àdìgún Ismail bámi ṣíjú àánú wọ̀nyí bákan náà Ali Oyè ọlọ́run níjẹ́ kọ́rọ̀ yín dàrú o Ayọ̀ Adé Ọlánrewájú bá wa ṣíjú Munas Dìbú ẹja lónìbú ọlọ́mọdà yín dára yín Túnjí Sú ẹ̀tàn mo ṣàdúrà fẹ́yìn náà bá wa ṣe dáadáa fún yín lọ́lọ́lá Hasan Nurudeen Ọlánrewájú bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Yusuf Adébọ̀wálé Nurudeen ọlọ́mọba àgbàdúrà yín lọ́lọ́lá Àyìnà Adésọ́yà ọlọ́mọgbàgbé wọn bá wa ṣe dáadáa fún wọn náà Ọmọlábí Ibrahim ọlọ́ndàkùn bá wa ṣíjú àánú wòye Akeem Fagbemi ọlọ́ndàkùn mọ́ fi yín lẹ́ngbà kankan lọ́lá la ilaha illallah Fádèyí Abídèmí bá wa ṣíjú àánú wòye o
bá gbàdúrà yín o tẹ àfàwà kásùmù sura jọlálẹ kan ọlọmọdé ayé dára yín àfàwà làwálì mọtẹ́yìn ọlọmọba aṣíjú àánú ẹ̀ Rasheed Nasimat Oríyọmí ọlọ́dàkùn kó jọ máa kó bu ayọ̀ kó ń bí ewu kọlọ́n kó ṣàánú fún wa àdìgún ìsìnmọ́ ọlọ́run iwájú ọlọ́dàkùn jájọ máa lọ wájú sí mọ́ dára padà sẹ́yìn lọ́la owó fẹ́ ti Àràmẹ́ni Ríṣùwé ọlọ́mọgbàgbé yín Ayọ̀adé alẹ́ ọlọ́run iwájú ọlọ́dàkùn bá wa gbàdúrà yín dáadáa kó sì gba tàwa náà ọmọlábí Ibrahim má fi yín lẹ́ o Sani Uba Algambari ọlọ́mọba aṣíjú àánú wòyìn lọ́la la ilaha illallah àfàwà ìmáàmù Abdul Fattah Zakariya ọlọ́mọ fi yín lẹ́ ńgbà kankan Aziz Ibrahim ọlọ́mọba gbàdúrà yín lọ́la la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah ibi tọ́lọ̀ ní kí nẹ́tíwọ̀kì jẹ́ kí n rí orúkọ nìdénú ọlọ́mọba aṣíjú àánú wọn lọ́la la ilaha gbogbo àwọn táwọn arúkọ àfọwà Yusuf Mikel Bolúwa ti fẹ́ Jẹ́gẹ́dẹ́ ọlọ́ndàkùn bá wa bá yín náà fẹ́ Bolú bẹ́ẹ̀ ti fẹ́ ọlọ́mọba wa bá yín fẹ́ kó sì bá wa náà fẹ́ o lọ́la la ilaha illallah akànní ọlọ́run wà bàdàbà dáadáa ọlọ́run ní tí ó bàjẹ́ lọ́la agbára láti jẹ́ kan ṣe ọlọ́mọba àjọ orí bẹ́ẹ̀ ní tó ní kálukú wa ń fẹ́ ọlọ́mọba ṣe fún Akim Mahmud ọlọ́mọba aṣíjú àánú òyìn lọ́la la ilaha illallah Ajá Karim Aramide Abdulkarim Ajá Rahmat Rimi kárí gbogbo àwọn ẹ̀yà wa pátápátá ọlọ́mọba aṣíjú àánú ọ̀wọ́ bibarakati sallallahu alayhi wa sallam اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عين بأكل أي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك ألاجي أن يفعلوا يشاء دين مشاهدوا فيو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم